rẹ o porúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta. Ọlọ́run ògo mo dá gbogbo ògo padà sọ́dọ̀ rẹ, mo mọ̀ sọ wípé ṣe èyí tó bómi sí tó sì mú mi jí ní àtẹ̀fẹ́ àti gbogbo agbára tó fi ń jọ lọ́rọ̀, èyí tó tún dá mi sí tó tún kà mí láti jẹ́ aláyọ̀ kan, èyí tí ó tún lè wà níwájú láti lè yìn ọ́, láti lè gbórúkọ rẹ ga, láti jẹ́ ọ̀kan lára àwọn alààyè tí ó tún lè gbọ́ ọ̀rọ̀ rẹ, tí ó tún lè mọ ìfẹ́ rẹ, tí ó tún lè gba èrè tuntun ní ọ̀tun fún tẹ̀síwájú rere. Bàbá gba ọpẹ́ àti àdúrà ọpẹ́ rẹ dà ní orúkọ Jésù Kristi, ní orúkọ Jésù Kristi, ní orúkọ Jésù Kristi. Mo gbórúkọ rẹ ga bàbá, ọmọ ẹ̀mí mímọ́, bọ́ sọ wípé o ṣe gba ọpẹ́ àti ìyìn mẹ́ta nínú ọ̀kan. Mo dá gbogbo ògo padà sọ́dọ̀ rẹ, gba ọpẹ́ àti ìyìn èyí fún títóbi àtagbára rẹ nínú ayé mi, èyí fún ṣẹ́gbà iṣẹ́ rẹ nínú ayé mi. Ìwọ tó bómi tó tún mú mi jí ní àtàlàfíà, ìwọ tó pa ìmọ̀dé gbogbo ojú ọrùn mi, ìwọ tó ṣe mí lògo tí gbogbo agbára ni tó fi jẹ́ Ọlọ́run. Ògo 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 ìyìn àtọpẹ́ ní fún orúkọ rẹ. Mímọ́ mímọ́ jùlọ gba gbogbo ògo, Olúwa gba gbogbo ìyìn, Olúwa gba gbogbo ògo, Olúwa gba gbogbo ìyìn fún àánú rẹ tí ó lẹ́gbẹ́, tí ó lójúmọ́, tí ó dákàwé, tí ó dáfíjọ, tí ó dákàwé lórí ayé mi. Mo sọ wípé o ṣé o Olúwa, mo sọ wípé o ṣé o Ọlọ́run, mo sọ wípé o ṣé o olórí ọ̀fẹ́, mo sọ wípé o ṣé o ìbẹ̀rẹ̀ àtọkùn, mo sọ wípé o ṣé o nítorí pé gbígbéga ní ọ́ tóbi náà àìmọ̀ ìwà gbọ́ pé àti mi fún kíkà tó tún kà mí láti jàlàyé ọkàn tí ó tún lè wà níwájú rẹ, àyìn láti lè gbọ́ ọ̀rọ̀ rẹ, láti lè gba èrè tuntun, àyìn láti ní tẹ̀síwájú rẹ ayọ̀ tó ga tó lógo tó àti wá lórí inú ayé mi. Ògo ní forúkọ rẹ Ọlọ́run, àìmọ̀ ìyẹn olórí ọ̀fẹ́ jọ mímọ́ ìjọba àgbà gbogbo ògo, Olúwa gba gbogbo ìyìn títí ayé lèmi ọmọ ìyọ̀ fún gbogbo agbáṣẹ́ tí wọ́n ń ṣe láì mi tó tún ṣe lọ́rọ̀ tó tún mọ̀ ṣe fún etí rẹ̀ tí kò fìgbà kan wo tí ó sì tún wúwo tí ó tún mọ̀ láti mọ̀ gbọ́ tèmi tó tún gbọ́ tèmi tó tún mọ̀ gbọ́ tèmi tí ayé nígbà kan fọwọ́ agbára rẹ̀ tí ó tún níjà láti fi dára rere nínú ayé mi àti nínú láti dára rere nínú iṣẹ́ mi àti gbogbo iṣẹ́ tìǹbọ̀tà fún ìdàgbàsókè rere, fún tẹ̀síwájú rere. Ògo 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 ìyẹn láti forúkọ rẹ̀ òṣè Ọlọ́run àìmọye mẹ́ta kan gba ọpẹ́, Olúwa gba ìyìn. A gba àdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín 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 ní orúkọ ti Jésù Kristi. À ń kà nínú ìwé Ìṣe àwọn Àpọ́stélì orí ìkeje, a kà ẹsẹ̀ 30 dé 34. Ìṣe àwọn Àpọ́stélì orí 7 ẹsẹ̀ 30 dé 36. Nígbà tí 40 ọdún sì pé, áńgẹ́lì Olúwa farahàn ní ijù ní òkè Sinai nínú ọ̀wọ́ iná ní ìgbẹ́. Nígbà tí Mósè sì rí, ẹnu yà sí ìran náà. Nígbà tí ó sì súnmọ́ láti wò fín, ohùn Olúwa kọ sí wípé, èmi ni Ọlọ́run àwọn bàbá rẹ, Ọlọ́run Abraham àti Ọlọ́run Isaki àti Ọlọ́run Jacobu. Mósè sì wárìrì, kò sì dásà láti wò mọ́. Olúwa sì wí fún un pé, tú bàtà rẹ kúrò ní ẹsẹ̀ rẹ, nítorí ibi tí ìwọ gbé dúró ní ilẹ̀ mímọ́ ni. Ní rírí, mo ti rí ìpọ́njú àwọn èèyàn mi tí ń bẹ ní Egypt, mo sì ti gbọ́ gbígbé wọn. Mo sì sọ̀kalẹ̀ wá láti gbà wọ́n wá. Nísinsìnyí èmi ó sì rán ọ lọ sí Egypt. Mósè náà yìí tí wọ́n kọ̀ wípé, ta ni ó fi ọ́ jẹ olórí àti onídàájọ́? Òun náà ni Ọlọ́run rán lọ láti ọwọ́ áńgẹ́lì tí ó farahàn ní ìgbẹ́ láti ṣe olórí àti olùdáǹdè. Òun ni ó mú wọn jáde lẹ́yìn ìgbà tí ó ṣe iṣẹ́ ìyanu àti iṣẹ́ àmì ní ilẹ̀ Egypt àti ní Òkun Pupa àti ní aginjù ní 40 ọdún. Orí ọ̀rọ̀ wa fún àjọṣe yìí, Ọlọ́run fàyè mi dára ire èyí tó kọjá òye ẹ̀dá gbogbo tí ìwọ dá. Tí Ọlọ́run bá fàyè ènìyàn dára ire èyí tó kọjá òye gbogbo èyí tí Ọlọ́run alààyè dá, gbogbo bí tí wọ́n ti kọ́ ènìyàn, gbogbo bí tí wọ́n ti kọ́ rere ènìyàn, gbogbo bí tí wọ́n ti sọ fún ènìyàn wípé kí ni, ta ni ìwọ, a ò fi ọ nílùú ọ̀ǹdá ni, àbí wípé kí ni, ẹgbẹ́ yẹlẹyẹ wọ́tọ̀. Gbogbo bí tí wọ́n ti sọ fún ènìyàn wípé kí ni, olówó sọ̀rọ̀, ìwọ náà ni ó fẹ́ sọ̀rọ̀, ọ̀rọ̀ wo ní bẹ lẹ́nu rẹ, ìwọ tó rí jájẹ, ìwọ tó rí ṣe.
ìwọ tó ní làákàyè kankan gbọ́ mo sọ fún ẹ pé ó tún padà kọjá lọ síbẹ̀ ó tún padà débẹ̀ kó tó débẹ̀ gangan àwọn gan ti kára wọn ti mọ wá ọkàn wípé kíni àfi káwọn orí ọ nítorí wípé kíni ọlọ́run fi ayé rẹ̀ dára ire èyí tó kọjá òye ẹ̀dá gbogbo èyí tí ọlọ́run dá. Tábà rí nínú ìrìn àjò Mósè nínú ẹsẹ̀ bíbélì tá a kà yìí a rí i pé Mósè òun ni ẹni náà èyí tí a ti fìdí rẹ̀ múlẹ̀ láti ilẹ̀ wá wípé kíni yóò gba ọmọ Ísírẹ́lì kúrò nínú oko ẹrú ṣùgbọ́n nígbà tí ọlọ́run ti ṣàpèsè rẹ̀ láti fi ayé rẹ̀ dára ire ṣùgbọ́n tó sì ń pamọ́ tó sì dáàbò bò ọlọ́run ṣe kíni ṣẹlẹ̀ sí Mósè àmú Mósè à ń gbé pamọ́ láti tọ́jú rẹ̀ fún oṣù mẹ́ta lẹ́yìn oṣù mẹ́ta tí ó sì gbé pamọ́ mọ́ wọ́n lọ jù sódò nínú odò tí wọ́n jù sí ọmọbìnrin Fáráò rí òun náà gbé pamọ́ ó fi ó lo ipò rẹ̀ àti agbára rẹ̀ láti fi bò wípé kíni òun lòun lọ́mọ ọlọ tọ́jú nílẹ̀ nínú ilé Fáráò Mósè dàgbà níbẹ̀ oyè rẹ̀ ṣí wípé kíni àwọn èèyàn rẹ̀ ní àwọn tí wọ́n fi ìyà jẹ lójoojúmọ́ ó lọ síbẹ̀ ó rí ibi tí àwọn ará Egypt kan ti ń lu ọmọ Ísírẹ́lì ó sì kíni ó gbèjà rẹ̀ ó sì lu ọmọ Ísírẹ́lì ará Egypt yẹn pa àwọn èèyàn rí nígbà tóun retí tóun lérò pé ẹnìkan kò rí òun kíni tó tún wá ṣẹlẹ̀ lẹ́yìn rẹ̀ ìjọ́ kejì tó kọjá lọ ó débẹ̀ ó rí tí àwọn ọmọ Ísírẹ́lì méjì tún jà ó sọ fún wọn pé kí ló dé tẹ̀ fi ń bára yín jà nígbà tí pé nǹkan kan náà nìyí ibi tẹ̀ wá ó yẹ kẹ́ ṣáájú kan láti lè bọ́ lọ́wọ́ gbogbo tí ń ṣe ogun tí ń jà yín kò yẹ kẹ́ túmọ̀ jà lára ara yín mọ́ kí ni tí Mósè sọ tó burú báyìí láàrin wípé kí ni akọ wípé ẹni tó fíràn tó jájà sílẹ̀ tó jà lágídí aláìgbọràn ó ń sọ fún Mósè wípé kí ni ṣé ẹnìkan yọ láti fi ọ́ ṣe lórí wa ni àbí ó tún fẹ́ pa wọn gẹ́gẹ́ bí ó ṣe pa títí ará Egypt ní àná èyí ni ó ta sí etí Mósè tó sì ta sí ara àwọn ará Egypt tí wọ́n wí pé ẹni pé Mósè lọ pa ẹnìkan láàrin àwọn so àfi kí wọ́n mọ̀ òun náà kí wọ́n pa Mósè sì sàkó ní ilẹ̀ Egypt ibi tó ti gbé lọ láti lọ sí kíni láti lọ mọ gbé níbòmíràn Mósè kan náà tí wọ́n sọ fún wípé kíni ta ló fi ọ́ jẹ olórí lórí wa Mósè kan náà lọ́lọ́run tó wá sí kíni ó fọyín rẹ̀ dára rere nípa bíbá sọ̀rọ̀ láti inú iná tí ń jó ìgbẹ́ tí ìgbẹ́ ò sì run ó ro ní agbára ó yí ìtàn yìí padà ó fún lórúkọ tuntun mìíràn ó gbé agbára tuntun wọ̀ ó fún ní àwọ̀ tuntun mìíràn ó wá padà lọ sílẹ̀ Egypt láti lọ fi iṣẹ́ àmì àti agbára hàn ní oríṣiríṣi níwájú Fáráò láti kọlu gbogbo tí ṣàkọ́bí àwọn àkọ́bí ní ilẹ̀ Egypt bẹ̀rẹ̀ látòrí ọmọ Fáráò gangan tẹ mọ́ tẹranko àti ti èèyàn pàápàá gbogbo láti somi jẹjẹ àtòmíràn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ láti mú kí òkùnkùn kó bu gbogbo ilẹ̀ mọ́lẹ̀ lẹ́yìn èyí akọ wípé kiri Mósè òun kan náà ló mú àwọn Ísírẹ́lì jáde kúrò lóko ẹrú ó mú wọn la òkun pupa já ó tún mú wọn rin àwọn ìrìn àjò 40 ọ̀sán àti 40 òru nínú aginjù nípa agbára àti tóbi Ọlọ́run pẹ̀lú áńgẹ́lì Ọlọ́run tó ṣáájú rẹ̀ nítorí pé kíni Ọlọ́run fàyè rẹ̀ dára rere Mósè wọn padà sọ fún wípé kíni ta ló fi ọ́ jẹ olórí lórí wa mọ́ mo sọ pé sọmọ tó bá sọ pé tó tún fẹ́ pa wá bíi ti àwọn bó ṣe pa àwọn títí àwọn ará Egypt ni ṣùgbọ́n kíni wọ́n ṣe wọ́n wárìrì níwájú Mósè wọ́n tẹríba fún wọ́n bu ọlá fún ó di ẹni à ń gbé gẹ́gẹ́gẹ́ ó di ẹni à ń pọ́nlé ó di ẹni ẹni ẹ̀wọ̀ pátápátá nítorí pé kíni Ọlọ́run fàyè rẹ̀ dára rere kí ló fà tó fi jẹ́ pé ńgbà tó lọ́n fa ìdára rẹ̀ ó dẹni àpọ́n lójó ní ọwọ́ nítorí wípé kíni gbogbo àwọn nǹkan tí kò lè ṣe ó bẹ̀rẹ̀ sí ní ṣe ó wá tún bẹ̀rẹ̀ sí dára rere ìtọ́kọjá ọgbọ́n àti ìmọ̀ tó yé ènìyàn pátápátá èyí tí Ọlọ́run dá so èyí tó yẹ pé kíni ìwọ náà o gbọ́dọ̀ fẹ̀ sílẹ̀ fún Ọlọ́run o gbọ́dọ̀ ké pe Ọlọ́run o gbọ́dọ̀ takùsọ Ọlọ́run Olúwa fi ayé mi dára rere fàyè mi dára ire fàyè mi dára rere èyí tó kọjá òye ẹ̀dá gbogbo ni èyí tí ìwọ Ọlọ́run alààyè dá nítorí wípé kíni èyí tí mo ṣe lójú kan náà ó tó gẹ́ èyí tí mo ṣe nínú manage ó tó gẹ́ èyí tí mo ṣe nínú wípé kíni ẹnu rẹ̀ ọ̀tọ̀rọ̀ ó tó gẹ́ èyí tí mo ṣe nínú wípé mọ lè mọ bá ó ṣe kíni ó tó gẹ́ èyí mọ kíni powó lọ́wọ́ èyí tí mo tó ṣe nínú àṣẹ yẹn ó ṣe kíni ó tó gẹ́ èyí tó ṣe nínú àgàn àrọ́mọbí yẹn ó tó gẹ́ èyí tó ṣe nínú wípé kíni gbogbo yẹn ti lọ́kọ tán ìwọ nìkan ló kù rẹ̀ ó tó gẹ́ èyí tó ṣe nínú wípé kíni òòráyà fẹ́ àníṣe oyúṣe bẹ́ẹ̀ sí pé olórí méjì ni àbí orí rẹ̀ burú tó bẹ́ẹ̀ ni ó tó gẹ́ èyí tó ṣe nínú wípé kíni àti ká gbogbo òwe tán ọwọ́ àkókò àríṣẹ́ àti ríṣẹ́ wà ti wàhálà ó tó gẹ́ èyí tó ṣe nínú wípé kíni
mọ ní ìran rere kí rere kọ́ mọ́ wá sí ìmúṣẹ ó tó gẹ́ èyí tó ṣe nínú wípé kí ni gbogbo wíkíbi tó bá dé àdìkọ́ mọ́ rí ọ gẹ́gẹ́ bí ẹni tí ò nítumọ̀ ó tó gẹ́ èyí tó ṣe nínú wípé kí ni kọ́mọ lé ire kí ire kọ́mọ kọ́wọ́dọ̀ mọ́ tẹ̀ ó ṣe kí ni ó tó gẹ́ ó sì lè tó gẹ́ lóòótọ́ àti lódodo ó sì ti tó gẹ́ pátápátá tí Ọlọ́run bá ti fi ayé rẹ̀ dára ire ìtọ́kọjá òye àti ẹ̀dá gbogbo ó rí wípé kí ni gbogbo kò ṣeé ṣe gbogbo ọbẹ̀ ṣe kí ni ọbẹ̀ sì di ṣíṣe ògo tí wọ́n ní wọ́n ti jí lọ tí wọ́n ní wọ́n ti gbé fẹ́ lómi tí wọ́n ní wọ́n ti gbébò tí wọ́n ní wọ́n ti kàn mọ́ igi àbí ọ̀pẹ àbí ọ̀gẹ̀dẹ̀ àbí ohunkóhun kan èyí tí wọ́n fi pamọ́ nínú àjà gbogbo ẹ̀ pátá yọ padà kúrò níbẹ̀ àìsí yọ padà sínú ayé rẹ èyí tí ó sì mọ̀ di lílò fún ọ nítorí pé kí ni Ọlọ́run fi ayé rẹ dára ire. so ìdí ni tí ó fi ké ní òwúrọ̀ yìí ìdí tó fi ayé mọ́rọ̀ lọ́wọ́ gẹ́gẹ́ bí ó ṣe fi hàn wá Olúwa ó yá sí àbẹ̀wò sí mi farahàn mi kí o fi ayé mi dára ire èyí tó kọjá òye ẹ̀dá alààyè gbogbo ìtìwọ́ Ọlọ́run alààyè dá àbí ẹ̀dá gbogbo ìtìwọ́ Ọlọ́run alààyè dá. nítorí pé kí ni tí Ọlọ́run bá ti fi ayé ènìyàn dára ire èyí tó kọjá òye gbogbo tí ń ṣe iṣẹ́ ọwọ́ rẹ̀ pátá kò sẹ́ni tí ó ríyàn tí ó tún fojú pààyàn rẹ̀ mọ́ kò sẹ́ni tí ó ríyàn tí ó mọ̀ kọ yéèyàn kiri mọ́ ó ti di aláṣẹ àti ọba àti bẹ́ẹ̀ ti pé ológo la ó wá di òkúta èyí tí àwọn mọ̀lẹ́ kọ̀ sílẹ̀ tó di pàtàkì egunlé ó wá jẹ́ tó yẹ pé kí ni láti ibi gbogbo wa òní sí wọ́n mọ̀ kó ire wá fún ọ òní sílẹ̀ náà tí wọ́n ti ń lé ire káàkiri mọ́ ọ̀rọ̀ lọ́ọ̀ yọ padà wá sí ìmúṣẹ inú ayé rẹ̀ èyí tó sọ wípé kí ni ẹnubodè rẹ a kò ní tì wọ́n mọ́ àti àárọ̀ àti ọ̀sán àti alẹ́ àti àgọ́jọ́ òru sísì ní ọmọ wá sílẹ̀ nítorí pé láti bí gbogbo wa láti mọ kóore wá fún ọ láì sinmi àti lásàrè ní ọ̀sán àti ní òru ní gbogbo ìṣẹ́jú ní gbogbo wáàtí ní gbogbo sẹ́wọ̀n. ké jẹ́ kọ́lọ́hún kó di mímọ̀ wípé kí ni èyí tó ṣe nínú bẹ́ẹ̀ sí pé ìpọ́nilójú àbí ìṣòro yòókù kò lè mọ làkọjá ni ó tó gẹ́ so fún ìdí èyí kí Ọlọ́run kó ṣàbẹ̀wò kó farahàn gẹ́gẹ́ bó ṣe farahàn Mósè láti fi ayé tiẹ̀ náà dára rere. èmi ó ké ti tèmi ìwọ náà ké ti tiẹ̀ kò sí ẹni tí ò díjì rẹ̀ èmi gẹ́gẹ́ bí ẹnìkan pàápàá jùlọ mo sọ pé mo ní rẹ̀ ju gbogbo ènìyàn lọ láti pé kí Ọlọ́run kó farahàn mi kó ṣàbẹ̀wò sọ́dọ̀ mi láti fi ayé mi dára rere. bí wọn náà bá mọ̀ ìpè lóòótọ́ àti lódodo ó nídìí ìfarahàn Ọlọ́run láti fi ayé rẹ̀ dára rere ẹ jẹ́ wípé kí ni láẹnu rẹ kó ké dandan Olúwa bí ayé mi wò fàyè mi dára rere gẹ́gẹ́ bó ṣe farahàn Mósè tó bẹ̀wò tó sì fàyè rẹ̀ dára rere èyí tó fi di alágbára àti aṣojú jagun tó ṣàwọn sáàmì oríṣiríṣi àti oníṣẹ́ ìyanu tó sì padà jẹ́ olórí àti olùdáde fún àwọn ará Egypt àwọn ọmọ Israẹli kúrò nílẹ̀ Egypt ní oko ẹrú wọn èyí tó sì mú wọn la òkun pajá àmú wọn rin ogójì ọ̀sán ogójì òru ní aginjù tí ibi kankan kò sì dé bá wọn lẹ́yìn àwọn aláìgbọràn àwọn tí wọ́n pè àwọn ní ọlọ̀tẹ̀ àti àwọn oníṣẹ́bí pátá gbogbo pátá ọ̀kan náà tuntun ni nígbà tọ́lọ́run bá fi ayé rẹ̀ dára rere nípa sí bẹ́ẹ̀ ọ̀wọ́ nípa fi ṣe alábàápàdé rẹ̀ ó rí wípé kí ni gbogbo àwọn tí wọ́n kóra ọjọ́ níbi nípa títí ẹ̀ ilé ọmọlànà gbé wọn mì láì jẹ́ pé ẹnìkankan fọwọ́ kàn wọ́n nítorí pé Ọlọ́run mọ̀ jẹ́rìí títóbi rẹ̀ nínú ayé rẹ̀ ó wá di ẹ̀rù àti jìnnìjìnnì ńlá ìtí gbogbo ìyá ọmọ wárìrì níwájú rẹ̀ tó pé Mósè di ẹ̀rù àti jìnnìjìnnì ńlá fún ilẹ̀ Egypt fún Fáráò àti fún àwọn Ísírẹ́lì gangan ẹni tó kó jáde kúrò lóko ẹrú nípa wípé kí ni gbogbo ẹnikẹ́ni tó bá títẹ̀ tó bá kó gbógun sí báyìí gbogbo wọn fara gba ẹ̀gbà Ọlọ́run sì bá Mósè rìn títí tó fi débi wípé kí ni ó sọ fún wípé wo ilẹ̀ lérí yẹn lọ́kàn o kò ní débẹ̀ tí o ti ṣe tán láti pé kọ́lọ́run kó bí ayé rẹ wò tí èyí bá yọ jí lójú oorun gbóhùn rẹ sókè képe Ọlọ́run pé Olúwa bí ayé mi wò rántí mi ṣe rere fi ayé mi dára ire ìtọ́kọjá òye àti ẹ̀dá gbogbo agbára àti okun tá a fi lè ṣe yìí Ọlọ́run gbé wọ̀ wá gbogbo ẹ̀ o ní láti mọ̀ rìn nínú òfin Ọlọ́run o ní láti mọ̀ pa òfin Ọlọ́run mọ́ o ní láti mọ̀ ṣe gẹ́gẹ́ bí òfin Ọlọ́run ó sì rí wípé ní orúkọ ti Jésù Kristi Ọlọ́run yóò bẹ̀ ayé rẹ wò ara rere ó sì bẹ̀rẹ̀ nínú ayé rẹ ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta bàbá mo dá gbogbogbò padà sọ́dọ̀ rẹ fórí ọ̀fẹ́ láti àánú tí mo torí gbà láti lè gbọ́ àti láti lè kà lú ọ̀rọ̀ rẹ wọ̀nyí èyí tí wọ́n sì ti bẹ̀rẹ̀ sí farahàn mi nípa bíbẹ̀ mi wò láti fàyè mi dára rere bàbá gba ọpẹ́ àti ìyìn mi àdúrà ọpẹ́ rẹ̀ dà ní orúkọ Jésù Kristi ní orúkọ Jésù Kristi
ní orúkọ Jésù Kristi. Ọlọ́run ògo mo dá gbogbo ògo padà sọ́dọ̀ mọ́ sọ wípé ó ṣe, mo dá gbogbo yìí padà sọ́dọ̀ mọ́ sọ wípé ó ṣe. Èmi mọ rírì oore rẹ nínú ayé mi, àní fún oore ọ̀fẹ́ àtàfẹ́ náà mi ò tó tún fún mi, àní láti lè gbọ́ ọ̀rọ̀ rẹ, àní láti lè kàánú ọ̀rọ̀ rẹ, àní nípa fi ṣe àbẹ̀wò sínú ayé mi, èyí tí ó tún ṣe àbẹ̀wò sínú ayé mi, àní láti lè fayé mi dára rere, èyí tí ẹ̀mí ó fi lè jẹ́ ẹni ẹ̀yẹ, ẹni pàtàkì, ẹni ògo níwájú rẹ, ìdàtí níwájú ènìyàn gbogbo. Olúwa mo sọ wípé ó ṣe gba ọpẹ́ àti ìyìn mi. Ayé rẹ bàbá mo sọ wípé ó ṣe gba ọpẹ́ àti ìyìn mi. Ológo jọ mo sọ wípé ó ṣe gba ọpẹ́ àti ìyìn mi. Mímọ́ jùlọ mo dúpẹ́ o, mo yìn ọ́ lógo èyí fún àní àǹfààní tí mo tún rí gbà níwájú rẹ lẹ́ẹ̀kan sí, láti lè kí wọ́n jáde láti lè gbọ́ ọ̀rọ̀ rẹ èyí tí wọ́n fi láti bá mi sọ, àyè láti lè kàdúnú ọ̀rọ̀ rẹ, àyè láti lè mú kí láti lè bẹ́ẹ̀ láti lè rí àbẹ̀wò rẹ nínú ayé mi, àyè láti lè rí àní ìfarahàn rẹ nínú ayé mi, láti mú kí ayé mi kó kún fún àrà rere látọ̀dọ̀ láti orí tẹ̀mẹ̀ wá. Olúwa ògo ni fún orúkọ rẹ bàbá mẹ̀mí mímọ́, èyí ni fún orúkọ rẹ àtóbi jùlọ. Àrímọ̀yọ̀ bàbá mo sọ wípé ó ṣe, ológojọ́ mo sọ wípé ó ṣe, àrímọ̀yọ̀ bàbá mo sọ wípé ó ṣe fún àrà rere tó ti bẹ̀rẹ̀ sí ayé mi láti wá agbára àti àṣẹ rẹ nípa àbẹ̀wò nínú ayé mi, nípasẹ̀ ẹ̀kọ́ rẹ tó mọ̀ àti nípasẹ̀ ọ̀rọ̀ rẹ tó fún náà àti ọ̀fẹ́ láti lè kànú rẹ. Yíyan ògo yọ, èyí yorúkọ rẹ, ògo yorúkọ rẹ bàbá, gba ọpẹ́ àti ìyìn. Àgbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín, àmín, àmín ní orúkọ Jésù Kristi. Orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta. Bàbá mo dá gbogbo ògo padà sọ́dọ̀ rẹ fún ọwọ́ ọ̀tún ọwọ́ agbára rẹ àti ọwọ́ àti iná àti àrá rẹ ni èyí tí wọ́n fi ṣàbẹ̀wò sínú ayé mi ní ọ̀tún ní òwúrọ̀ yìí láti fi ayé mi dára ire èyí tó kọjú òye àti ẹ̀dá gbogbo, èyí tí ayé mi ò tún ní mọ ìdààmú àti ìkorò àti òṣì mọ́ àti ìṣẹ́ tí gbogbo ti ṣe, ṣùgbọ́n ayé mi pápátá yóò di ohun ìtàn èyí tí ẹni gbúrò rẹ̀ mọ́ bí kò ṣe kékeré mọ́ fi pìtàn láti àkókò lọ. Bàbá gba ọpẹ́ àti àdúrà ọpẹ́ rẹ̀ dà ní orúkọ Jésù Kristi, ní orúkọ Jésù Kristi, ní orúkọ Jésù Kristi. Ìwọ Ọlọ́run ògo, ìwọ Ọlọ́run ìyìn, mo gbórúkọ rẹ ká mú dá gbogbo padà sọ́dọ̀ rẹ èyí fún àbẹ̀wò ọ̀tun rere ìbílẹ̀ èyí tí wọ́n tún ṣe nígbà ayé mi ní òwúrọ̀ yìí nípasẹ̀ ẹ̀kọ́ ọ̀rọ̀ rẹ iyebíye tí wọ́n fi kọ́ mi ni, àyìnlá pẹ̀lú ọwọ́ agbára tó wọ́n ńlá rẹ ni, àyìn pẹ̀lú iná àti àrá rẹ ni, àyìn láti fi ayé mi dára ire èyí tó kọjá òye àti ẹ̀dá gbogbo, àyìn láti mú kí ayé mi kọ́ mọ́ ṣe mọ ìdààmú àti kóró àti oṣù àti iṣẹ́ kankan mọ́ àti ìpọ́njú àti ìnira kankan mọ́. Ọlọ́run ayé rẹ bàbá ọmọ ṣe ògo ní forúkọ rẹ, àyìn láti mọ jẹ́ orí, àyìn láti mọ jẹ́ èrò mọ́, láti mọ jẹ́ àìní ẹni iwájú àti àìní ẹni gbéga nígbà gbogbo lọ́jọ́ gbogbo. Ògo ní forúkọ rẹ, èyí ní forúkọ rẹ. Àìmọ̀ bàbá ọmọ ṣe gba ọpẹ́ àti ìyìn mi, àìmọ̀ bẹ̀rù mo àmọ́ sọ pé ó ṣe gba ọpẹ́ àti ìyìn mi, èbí nínú ẹ̀bí àmọ́ sọ pé ó ṣe gba ọpẹ́ àti ìyìn mi. Ọlọ́run òtítọ́ ọlọ́dọọdọ, ìwọ Ọlọ́run alágbára jùlọ, àní ẹ̀kẹ́ nínú náà mọ̀ sọ pé ó ṣe gba ọpẹ́ àti ìyìn mi. Ìwọ Ọlọ́run àní tó sọ̀rọ̀ láti inú náà tí ń jẹ́ olùgbẹ̀ tí ìgbé òṣèlú bàbá mọ̀ sọ pé ó ṣe gba ọpẹ́ àti ìyìn mi. Nítorí pé gẹ́gẹ́ bí àní ìwọ ṣe farahàn Mósè tó ti fọ́ jáde láti inú náà pẹ̀lú rẹ̀, tó ti bẹ̀wò àní tó ti mú ké àní ayé rẹ̀ kó gba yípadà rere èyí tó kọjá òye àti ẹ̀dá gbogbo. Bẹ́ẹ̀ gẹ́gẹ́ àní ìwọ ti ṣàbẹ̀wò sí ayé mi nípasẹ̀ ẹ̀kọ́ ọ̀rọ̀ rẹ tí wọ́n ti fi kọ́ mi tó ti fọ́ mi dóòwò rẹ̀. Olúwa àní láti fi ayé mi dára rere, ìjẹ́pọ̀ sí fi ayé mi dára ire pátápátá ìjọkọjọ́ òye àti ẹ̀dá gbogbo. Ayé mi ò tó bẹ̀rù kúrò àtúnṣe àṣemọ́. Olúwa ògo ní forúkọ rẹ, mímọ́ jọ mo gbórúkọ rẹ ga, mo yìn orúkọ mo sọ pé ó ṣe, àní fọwọ́ tó agbára ni tí wọ́n fi gbé mi tó fi gbà láti fi mọ̀ sí ayé mi dára rere. Ó ṣe bàbá ọmọ mi mímọ́. Àgbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín, àmín, àmín ní orúkọ Jésù Kristi. Orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta. Ẹ̀mí àwọn wòlíì mo dá gbogbo ògo padà sọ́dọ̀ rẹ fún títóbi agbára rẹ èyí tí wọ́n fi bí ayé mi wò tó sì fi ayé mi dára rere ní ọ̀tun ju tàtẹ̀ wá lọ. Ìjẹ́ pé ayé mi bọ́ pátápátá lọ́wọ́ gbogbo tí ń ṣe ogun, ègún àti ìpè àti ibi. Gbogbo tí ń ṣe ṣùgbọ́n ayé mi ó di ohun ìtàn, ó di ohun gbàgbé. Látàkókò lọ mo dẹni tó bẹ̀rẹ̀ sí ní fọ̀ nínú ògo tó sì ń ṣàṣúra yorùbá pápátá, ẹni tí ayé ti pàtì ṣùgbọ́n lónìí mo di ẹni tí ó di òkúta táwọn ọmọlé kọ̀ sílẹ̀ tó di pàtàkì gúnlé. Bàbá gba ọpẹ́ àti ìyìn mi, àdúrà ọpẹ́ rẹ̀ dà ní orúkọ Jésù Kristi, ní orúkọ Jésù Kristi, ní orúkọ Jésù Kristi. Mo gbórúkọ rẹ gábà bọ́ bẹ̀ mí mọ́ fún ọwọ́ agbára ọwọ́ ọ̀tún rẹ tó ga tó tóbi jùlọ ni èyí tí wọ́n fi bẹ ayé mi wò, tí wọ́n fi gbé mi ró, èyí tí wọ́n fi gbé mi ga, àyè láti fi ayé mi dára ire èyí tó tayọ tó ga ọjọ́ ògbọ́n àti mo yẹ ẹ̀dá gbogbo pátá èyí jẹ́ pé ayé mi bọ́ pátápátá gbogbo tí ń ṣe ògo, ègó, èpè àti ibi àti ìwọlé àdàmú ẹ̀sìn àpò pátá gbogbo èyí jẹ́ pé ayé mi bọ́ gbogbo tí ń ṣe ìkorò àti ìnira pátá ṣùgbọ́n tí ayé mi bẹ̀rẹ̀ fọ̀ nínú ògo àti nínú oore pátá èyí tí ayé mi bẹ̀rẹ̀ fọ̀ nínú ọlá àti nínú ìbùkún rẹ nínú ìdàlú àti ìdàlá rẹ. Ọlọ́run ògo ọmọ ṣe gba ọpẹ́ àti ìyìn mi. Ọlọ́run mo sọ
wípé o ṣe gba ọpẹ́ àti mi àjùlọ olóore ọ̀fẹ́ mo dá gbogbo ògo padà sọ́dọ̀ ọmọ ṣe mo dá gbogbo yìí padà sọ́dọ̀ ọmọ sọ wípé o ṣe mo dá gbogbo lápá sọ́dọ̀ ọmọ sọ wípé o ṣe ní gbogbo ọ̀nà èmi gbórúkọ rẹ ga ní gbogbo ọ̀nà àní mo yìn ọ́ lógo èmi àìní ìmọ̀ bẹ̀rù bàbá ògo ní forúkọ rẹ ètò pé ayé mi ọ̀bẹ ìkorò mọ́ gbogbo tí ṣe ṣùgbọ́n ayé mi àti gbogbo tí ṣe ẹ̀gá ayé pátá ó ti di ohun ìtàn pátá ìjẹ́ pé ẹ̀bí òkò tó gbúrò wọn mọ́ bí kò ṣe pé àní kọ́kọ́ wà nínú tàn wípé àìnígbà kan rè ọlọ́run ògo mo sọ wípé o ṣe mo dá gbogbo owó padà sọ́dọ̀ rẹ o ètò pé àní o ti ṣe bí ní òkúta ọ̀bọ táwọn ọmọdé kọ̀ sílẹ̀ èyí tó di pàtàkì gúnlé nígbà gbogbo ọjọ́ gbogbo níbi gbogbo ní gbogbo ọ̀nà ní gbogbo ajá rẹ ní gbogbo ọjọ́ ayé mi ṣe àìní gbogbo ibikíbi tí mo lè dé àbí ní òdèdè yòókù kiri wa ní àwùjọ yòókù kiri ní pàgbára àti aṣọ tó wà gbára ní ayé mi èyí tí wọ́n fi bẹ ayé mi wò láti mú kí ayé mi kọ́ gba ara rere ètò ológo mo sọ wípé o ṣe gba ọgbà tì mí ọlọ́run yìí mo sọ wípé o ṣe gba ọgbà tì mí ọlọ́run ògo mo sọ wípé o ṣe gba ọgbà tì mí títí lè bí ọmọ rẹ sì mọ orúkọ rẹ ká pẹ̀lú. agbàdúrà ní orúkọ Jésù Kristi olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta ọlọ́run ìwọ lẹni tó ní ìdáríjì lọ ṣàánú fún mi dárí gbogbo ẹ̀ṣẹ̀ mi jì mí ohun kan tí mo ní sọ́dọ̀ ni pé ṣàánú fún mi dárí gbogbo ẹ̀ṣẹ̀ mi jì mí èmi ò ní ohun kan tí mo lè sọ jù báyìí lọ nítorí pé kí ni kò sí ọ̀nà kan tí mo lè gbà sọ pé mo pé àbí mo dára mo mọ̀ra mi ní ẹlẹ́ṣẹ̀ ìwọ lolótìtọ́ ìwọ lódodo ìwọ lẹ́rìírí lẹ́yìn rẹ ẹ̀rìírí kan kò sí mọ́ fún ìdí èyí èmi gbà yìí pé ẹlẹ́ṣẹ̀ lèmi èmi ò mú wọn lọ́rùn lékè dárí gbogbo ẹ̀ṣẹ̀ mi jì mí sọ mi di mímọ́ fún ògo àti ìlógo rẹ àdúrà rẹ dà ní orúkọ Jésù Kristi ní orúkọ Jésù Kristi ní orúkọ Jésù Kristi ọlọ́run ayérayé bàbá mo gbé orúkọ rẹ ga mo yìn ológo mo mọ̀ sọ wípé o ṣe mo gbé orúkọ rẹ ga mo yìn ológo mo sọ wípé o ṣe èyí ẹgbẹ́ mo ti ń tẹnumọ́ lẹ́ẹ̀kan sí bàbá àánú láti orí tẹnumọ́ mo bàbá ṣàánú fún mi dárí gbogbo ẹ̀ṣẹ̀ mi jì mí ìwọ lọ́lọ́run tó dìde àìjọ́ ká lè mọ bẹ̀rù rẹ̀ ìwọ lẹni tí ń dáríjì ni tí yẹn sì rí dájú bá lójú àti lòdòdò àdáríjì mo béèrè fún bàbá dárí gbogbo ẹ̀ṣẹ̀ mi jì mí ìtorí pé ìwọ ni ọlọ́run títọ́ ìtorí pé ìwọ ni olódodo àní ẹni rere kan kò sí lẹ́yìn ìwọ ọlọ́run alààyè èmi gbọ́dọ̀ àmì ní ẹ̀ńdẹ́ṣẹ̀ èmi kò rí àbíkẹ́ bí lòdò èmi kò sí ríbi tí mo ti gbà pé tí mo ti gbé san níwájú rẹ olúwa ìdí mo ṣe ń gbọ́ òsùnkè tí mo ṣe ń ké olúwa ní orúkọ Jésù Kristi àdóòrin mo bèrè wọn bá ṣàánú fún mi dárí gbogbo ẹ̀ṣẹ̀ mi jì mí sọ mi di mímọ́ pátá àní torí ògo àti ìlógo rẹ mímọ́ àní fún ògo àti ìlógo rẹ bá sọ mi di mímọ́ pátá dárí gbogbo tí ń ṣe ẹ̀ṣẹ̀ mi jì mí olúwa sọ mi di mímọ́ dárí gbogbo tí ń ṣe èrò kọjá mi olúwa sọ mi di mímọ́ nínú ọ̀pọ̀lọpọ̀ àánú oore ọ̀fẹ́ àti ìyọba ṣàánú fún mi dárí gbogbo ẹ̀ṣẹ̀ mi jì mí sọ mi di mímọ́ àní gbogbo èrò kọjá ẹ̀ṣẹ̀ mi olúwa sọ mi di mímọ́ fún ògo àti ìlógo rẹ bá sọ mi di mímọ́ dárí gbogbo àṣírí mi jì mí tó pé ìwọ àní ìwọ nìkan ọlọ́run tí olódodo ọlọ́run yanu ọlọ́run lérí àti mo ṣe bàbá ìwọ lẹni tó pé lẹ́yìn ẹni pé kan ò sí kankan èmi ò mú ọ ní ẹ̀kẹ́ ni mo sì sọ wípé kí ni àánú ni mo béèrè fún o bàbá dárí gbogbo ẹ̀ṣẹ̀ mi jì mí olúwa sọ mi di mímọ́ fún ògo àti ìlógo rẹ ní orúkọ Jésù agbàdúrà ní orúkọ Jésù Kristi olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta ẹ̀jẹ̀ Jésù lẹ́ẹ̀mẹ́ta ìrìbọmi ọ̀tun nínú ẹ̀jẹ̀ Jésù Kristi ni mo béèrè fún olúwa ṣe fún mi kí ni gbogbo tí ń ṣàkọsílẹ̀ ibi búburú èyí ò kó tá a kọ nípa mi àbí èyí tá a tún lè mọ kọ nípa mi àbí èyí tá a tún ṣètò láti kọ nípa mi gbogbo ẹ̀kọ́ pátá ya kó di píparẹ́ àti ohun tí a kọ àti ibi tí a kọ sí àti ohun tí wọ́n fi kọ́ àti àwọn tí ń kọ́ àti ẹni tí ń bẹ lọ́wọ́ àti ẹni tí a bẹ lọ́wọ́ ẹ̀ gbogbo wọn pátá àyà kí wọ́n di píparẹ́ ìtorí pé ìwọ lọ́lọ́run àrà ire ìtòfàyè mi dára ire èrè bọ́bi nínú ẹ̀jẹ̀ Jésù Kristi olúwa ṣe fún mi ní àkọ́tún gbogbo iṣẹ́ àṣeparí àwọn ìka ènìyàn Sátánì àti ìjọba òkùnkùn pátá gbogbo ọ̀kọ̀ọ̀kan nínú wọn gbọ́dọ̀ ní pàtàkì lórí ayé mi àti lórí ohunkóhun kan tí ń ṣe tètè mi pátápátá tàbá wá rí èyí tó tẹ̀ ti ní pàtàkì tó bá ti nípa kan lórí ayé mi àti ohunkóhun tí ń ṣe tèmi iṣẹ́ mi àbí ọ̀nà mi kan ó yá àríkó di ìfà tuntun gbogbo kó sì ti bí bàjẹ́ pátápátá nítorí pé kí ni ìwọ lọ́lọ́run àrà ire ti fa ayé mi dára ire rírí bọ́bí ọ̀tun nínú ẹ̀jẹ̀ Jésù Kristi olúwa ṣe fún mi gbogbo ohun tí kò fògo fún ọlọ́run alààyè ohun gbogbo tínú ọlọ́run alààyè ò dùn sí tó lè wà nínú ayé mi àbí ohunkóhun kan tí ń ṣe tèmi ó yá kó di ìfà tuntun gbogbo kó nínú ayé mi ẹ̀jẹ̀ Jésù Kristi fi fọ̀ dànù kó nínú ayé mi láì wo ohunkóhun kan eruku wọn gan kò rọ̀ ṣẹ́kù nítorí pé kí ni tirẹ̀ lèmi ṣe ìwọ̀sùn ọlọ́run ara rere tó ń fa ayé mi dára rere so ohun àmúyangàn ni mo yẹ kí n jẹ́ fún àti ohun ìdùnnú jífò ìfọ́ gbogbo wọn dànù kó lóyè pẹ̀lú ẹ̀jẹ̀ Jésù Kristi gbogbo kó di fọ́tí gbogbo kó lóyè mi láì kù síbi kankan ní orúkọ ti Jésù Kristi ìrìbọmi ọ̀tun náà Jésù olúwa ṣe fún mi níbi gbogbo nígbà gbogbo ní ọjọ́ gbogbo níwájú ènìyàn gbogbo lórí èyí kò kí n lè dé lágbàáyé
wàá túbọ̀ bọ̀ dá mi láre ju bó ṣe dá mi láre lọ. Èrè ayọ̀ àlàáfíà kó túbọ̀ ìdáláre kó túbọ̀ bọ̀ jẹ́ ti bó ṣe jọ kí túbọ̀ bọ̀ rírè gbà ju bó ṣe rí gbà níwájú ẹnikẹ́ni yóò kún lè dé níwájú ẹni yóò kó òkè wá ní àwùjọ yóò kún lè wá níbikíbi yóò kún lè dé lágbàáyé nítorí pé kéde ìwọ ni Ọlọ́run olùfinidára ire tó ń fa ayé mi dára ire èrè bọ́bí ọ̀tún náà jẹ́ Jésù Olúwa ṣe fún mi bàbá oore ọ̀fẹ́ àánú ojúrere ìrànlọ́wọ́ àtàtìlẹ́ àti gbígbà àti ṣelógo dàlú àti ṣelógo rẹ àti tí ènìyàn gbogbo kí túbọ̀ mọ rí wọn gbà ju bó ṣe rí wọn gbà lọ ayé mi kó túbọ̀ kú fún ògo ọlọ́ àti wà tí yanu àti tóbi rẹ̀ jà tí wọ́n lọ ògo ayé mi kó wá buyọ̀ kó túbọ̀ tàn mọ́lẹ̀ káàkiri gómìnà àgbáyé ju bó ṣe mọ́lẹ̀ lọ nítorí pé kíni ìwọ ni Ọlọ́run àrà ire tó ń fa ayé mi dára ire orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta ẹ̀jẹ̀ Jésù lẹ́ẹ̀mẹ́ta àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù Kristi ní orúkọ Jésù Kristi ní orúkọ Jésù Kristi ẹ̀jẹ̀ Jésù Kristi ẹ̀jẹ̀ Jésù Kristi ẹ̀jẹ̀ Jésù Kristi Ọlọ́run àrà ire tó ń fa ayé mi dára ire àní ìrìbọmi ọ̀tun nínú ẹ̀jẹ̀ Jésù Kristi ni mo béèrè fún bàbá àyà wá ṣe fún mi ní àkọ́tún àyè wá ṣe ìrìbọmi tuntun àyè fún mi nínú ẹ̀jẹ̀ Jésù Kristi ní àwọ̀tún àní kí ni gbogbo tí ń ṣe àwọn àkọsílẹ̀ ibi búburú èyí òun tá a kọ nípa mi àbí èyí tá a ṣètò láti kọ nípa mi àbí èyí tá a ṣètò lọ́gbọ̀n láti máa kọ nípa mi níbi ní búburú ní àdára èyí òun kò lè jẹ ní orúkọ Jésù Kristi àìkọ́ rẹ̀ sí pé kò lè sì di pípa báyìí àní gbogbo ẹ̀yà kò di pípa báyìí àti ohun tí wọ́n kọ́ ni o àti ibi tí wọ́n kọ́ sí ni o àti ohun tí wọ́n fi kọ́ ni o àti àwọn tí wọ́n kọ́ àti ẹtí ìbílẹ̀ àti ẹtí àbẹ̀ lọ́wọ́ gbogbo pátá ẹ̀yà kò di pípa ní orúkọ Jésù Kristi ìtorí pé kí ni ìwọ ni Ọlọ́run àrà ire èyí tó ń fa ayé mi dára ire nígbà mi lọ́jọ́ gbogbo Ọlọ́run elédùn ní orúkọ tó yẹ gbogbo kí wọ́n di pípa rẹ̀ gbogbo tí ń ṣe àwọn àkọsílẹ̀ ibi búburú àdára gbogbo ìkéwò tá a kọ nípa mi àyè láti mo yá ibi láti mo yọ ohun kó ṣe tèmi lẹ́nu àyè táyé mọ́ ọkọ̀ àbí ìta ṣíṣe láti kọ ní oyà àìgbọ́n kó ti pípa pátá ní orúkọ Jésù Kristi èyí mo béèrè fún ìrìbọmi ọ̀tun nínú ẹ̀jẹ̀ Jésù bàbá ẹ̀yà ṣe ìrìbọmi tuntun fún mi àyè nínú ẹ̀jẹ̀ Jésù Kristi ní ọ̀tun tuntun àti ìwà lọ ní orúkọ ṣe ìrìbọmi tuntun àyè fún mi nínú ẹ̀jẹ̀ Jésù Kristi ní orúkọ Jésù Kristi ìtorí pé kí ìwọ Ọlọ́run àrà tó fa ayé mi dára ìrẹsẹ̀ ní orúkọ Jésù Kristi gbogbo tí ń ṣiṣẹ́ àṣẹ parí àwọn ọ̀ka ènìyàn Sátánì àtàrí kiri ẹjọ́ òbùkún gbogbo pátá ọ̀kọ̀ọ̀kan nínú ọkọ̀ gbọ́dọ̀ ní pàtàkì lórí ayé mi àti tí gbogbo olórí okòwò kan ti ń ṣe tèmi ǹjẹ́ àárẹ̀ ìkan tó ti ẹ̀ ti nípa àti ọlá ẹ̀mí bí àbí ohun tí ń ṣe tèmi bí ọ̀yá àgbogbo àìkójì ìfàtúgbò ti gbogbo àìkó sì di jíjó tẹ́rù láàkó síbi kankan nítorí pé kí ni ìwọ ni Ọlọ́run àrà ire àìtó ń fẹ́ ayé mi dára àti owó ṣe tèmi lére nípa agbára àti àṣà ìtóbi ra jùlọ rẹ ni ní orúkọ Jésù Kristi mo kẹ́ mo tẹnu mọ́ bàbá àní gbogbo tí ṣiṣẹ́ àṣẹ parí àwọn kẹ̀dẹ̀ Sátánì àtijọ́ òkùnkùn gbogbo ọ̀kọ̀ọ̀kan nínú wọn gbọdọ̀ ní pàtàkì lórí ayé mi sẹ́ àti okòókò tí ṣe tèmi àní tó pé ìwọ ni Ọlọ́run àrà tó fẹ́ ayé mi dára rere àní tí a bá wá rí ìjọ tẹ̀jí ní pàtàkì lórí ayé ti tẹ̀jí ní orí kàbẹ́rẹ́ àbí kóhun kó ṣe tèmi ọ̀yá àríkó di fatúgbò ti gbogbo àríkó sì jó tó láìkó síbi kankan ní orúkọ ti Jésù Kristi ìrìbọmi tuntun ayọ̀ nínú ẹ̀jẹ̀ Jésù Kristi mo béèrè fún ní àkọ́tọ̀ ya ṣe fún mi àní ìrìbọmi tuntun ayọ̀ nínú ẹ̀jẹ̀ Jésù Kristi mo béèrè ní àkọ́tọ̀ ya ṣe fún mi ìtorí pé ìwọ ni Ọlọ́run àrà ire tó fa ayé mi dára ire nígbà mi lọ́jọ́ gbogbo ọ̀yá kí ni àwọn ohun tó wà nínú ayé mi kí ni àwọn ohun tó wà nínú ohun kó ṣe tèmi sẹ èyí tí kò fògo àti fún Ọlọ́run àlàyé ìtúnú Ọlọ́run òdùn sí Olúwa àyàkó di fífọ̀dà nínú ẹ̀ pẹ̀lú ẹ̀jẹ̀ Jésù Kristi àyíkó di fífọ̀dà pátá ẹ̀kú eruku hàn àìpẹ̀lú ẹ̀jẹ̀ Jésù Kristi àyíkó di fífọ̀ àti gbogbo àyíkó ònú ayé mi àti okòó ṣe tẹ́wọ́ pátá ní orúkọ ti Jésù Kristi ayé bàbá ètò pé àní tirẹ̀ lèmi ń ṣe àní mo tí èmi ti wọ̀ sí dàbí láti mọ jẹ́ ohun àmúyangàn fún ọ ni àti dùnú fún Ọlọ́run àlàyé ni Olúwa àní ohun tó lè wà nínú ayé mi tí kò fògo àti fún Ọlọ́run tí ó jẹ́ ohun ìdùnnú àti ìwúrí fún ọ tí Ọlọ́run ò fẹ́ bọ́ọ̀lù àyàkó jìfà tó gbogbo kóòdù ayé mi àyíkó sì jíjó tẹ́rù àní ẹ̀jẹ̀ tó yà fífọ̀ dáhùn kóòdù àwọn bàtà àyíkó eruku wọn bó ti wò kékeré ọkọ̀ bó ti bọ̀ ní pàtàkì àdó ayé mọ́ ìtorí pé ìwọ Ọlọ́run àrà ire tó ń fa ayé mi dára rẹ nígbà gbogbo ọjọ́ gbogbo ní orúkọ ti Jésù Kristi mo ké o bàbá ìrìbọmi tuntun ayọ̀ nínú ẹ̀jẹ̀ Jésù Kristi láti ṣe fún mi ní ọ̀tun ìrìbọmi tuntun àìní ẹ̀jẹ̀ Jésù mo tẹnu ọ̀yá tó mọ̀ ṣe fún mi ní ọ̀tun bàbá àìní jújù àti ẹ̀wọ̀n àlọ́ ní orúkọ Jésù Kristi àti gbogbo agbára àti tó fi jọ́ lọ́rùn ara tó ń tún fi ayé mi dára rere ni wàá tó mọ̀ dá mi láre ju bó ṣe dá mi láre lọ wàá tó mọ̀ dá mi láre bó ṣe dá mi láre lọ àìkí tó mọ̀ ní dáláre gbà bó ṣe rí gbà lọ àìkí tó mọ̀ dá dáláre bó ṣe dá dáláre lọ àìní nígbà gbogbo dọ́jọ́ gbogbo níbi gbogbo níwájú ní gbogbo níbikíbi yóò kele dé ní àgbáyé ní orúkọ Jésù Kristi olú àdìwọ́ tó mọ̀ dá mi láre ju bó ṣe dá mi láre lọ àìkí tó mọ̀ dá dáláre bó ṣe dá lọ kí tó mọ̀ dá dáláre gbà bó ṣe rí gbà lọ àìní
àìníwájú ènìyàn gbogbo níbikíbi yóò kiri dáre níbi nínú àjò gbogbo àìní gbogbo tí màmá ṣe ní orúkọ Jésù Kristi ìtọ́ pé ìwọ lọ́lọ́run àrà èyí tó fàyè mi dára ìrere nígbà gbogbo ọ̀tún lójoojúmọ́ ní orúkọ Jésù Kristi bàbá àìníbọ̀ tó wọ́n dá mi láre láti pọ̀ mú mi dá láre gbàgbé tó wọ́n jẹjẹ láre ju bó ṣe jẹjẹ láre nígbà gbogbo níwájú ènìyàn gbogbo ní gbogbo ọjọ́ ayé mi pẹ̀lú agbára ńlá rẹ̀ ni mo kẹ́ o mo tẹnumọ́ ní orúkọ Jésù Kristi èrè bọ́ọ̀bì tuntun àìní ẹ̀jẹ̀ Olúwa ṣe fún mi bàbá èrè bọ́ọ̀bì tuntun àìní ẹ̀jẹ̀ Olúwa ṣe fún mi ẹlẹ́dàá àìní èrè bọ́ọ̀bì tuntun àìní ẹ̀jẹ̀ Ọlọ́run lógo ní orúkọ Jésù Kristi ìtọ́ pé ìwọ Ọlọ́run àrà ire ètò fàyè mi dára ire ìtọ́ kọjá òye àti ẹ̀dá gbogbo wọn ni èyí tí ìwọ Ọlọ́run àlàyé ti dá ni mo ṣe ké oyá àìpé lọ́wọ́ agbára ọwọ́ ọ̀tún rẹ̀ ni oore ọ̀fẹ́ àánú ojú rẹ̀ ìrànlọ́wọ́ àti ní àti gbé àṣìlógún dáláre rẹ̀ ni àti ìbùkún rẹ̀ àti tóbi rẹ̀ ni àti ènìyàn gbogbo oyá kí túbọ̀ bọ́ rí wọn gbàtú àti wá lọ níbi gbogbo nígbà kí túbọ̀ bọ́ rí wọn gbàtú àti wá lọ àní ayé mi kó túbọ̀ kún fún ìyanu ayọ̀ ògo àti eré tó ga tó ìgbà tí wá lọ ògo ayé mi kó túbọ̀ puyọ bó ṣe puyọ kó túbọ̀ tẹ bó ṣe lọ kó túbọ̀ gbẹ̀rẹ̀ bó ṣe gbẹ̀rẹ̀ lọ àní nígbà gbogbo ẹ̀rí ayọ̀ ògo mi kó túbọ̀ pọ̀ sí bó ṣe pọ̀ lọ kó túbọ̀ ta bó ṣe lọ àní kó túbọ̀ fọ́ kí bó ṣe fọ̀ lọ mímọ́ mi kó jọ àní ṣèrè bọ́ bí tó yẹ fún mi nínú ẹ̀jẹ̀ Jésù Kristi àní àkọ́tún ìwọ Ọlọ́run àrà ire èyí tó fàyè mi dára ire nígbà gbogbo oore ọ̀fẹ́ àánú ojú rere ìrànlọ́wọ́ àti àtìní àti gbé àṣìlógún ẹ̀dọ́ láti ìbùkún rẹ̀ gbogbo àti tí ènìyàn pátápátá gbogbo àní rọ́ọ̀kì tó bọ̀ rí wọn gbàjọ àti wá lọ àìkí lóun rí wọn àti wá lọ àìní pa fàyè mi dára ire nígbà gbogbo ògùn ayé mi kó tó bọ̀ kó tó bọ̀ tó bọ̀ bó ti gbẹ̀rẹ̀ lọ àní owó ẹ̀rí ayọ̀ mi ọ̀yà kó tó bọ̀ gbilẹ̀ kó tó bọ̀ lógo ju bó ṣe lógo lọ bàbá yà mọ fàyè mi àbọ̀ dá wá ṣe ìwọ mẹ́rin fún mi nínú ẹ̀jẹ̀ Jésù Kristi àti gbogbo agbára tó fi ṣọlọ́ fún mi. Agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta ayérayé kọ́ mi fún iná ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀ Ọlọ́run kọ́ mi fún iná ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀ nítorí pé ìwọ lọ́lọ́run àrà tó ń fàyè mi dára ire kọ́ mi fún iná ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀ kí ayé mi kó lè kún fún ìyanu àrà rere rẹ̀ ìtọ́tayọ ọgbọ́n àti ìmàtòye ẹ̀dá gbogbo ni èyí tí ìwọ Ọlọ́run alẹ́ ti dá ìtọ́tayọ ọgbọ́n ìmọ̀ àtòye ẹ̀dá gbogbo ni èyí tí ìwọ Ọlọ́run alẹ́ ti dá ní gbogbo ọ̀nà àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù Kristi ní orúkọ Jésù Kristi ní orúkọ Jésù Kristi àkọ̀tún agbára àti náà ìmọ̀ rẹ̀ mo béèrè fún o ìwọ Ọlọ́run ayérayé oníṣàrà èyí tó ń fa ayé àwọn àyànfẹ́ dára rere tèmi ìwọ Ọlọ́run tó ń fa ayé mi dára rere àìláti ilé ojú tó tóbi débi tí mo lè yé bàbá ọ̀yà kọ́ mi fún àkọ́tún agbára àti náà mímọ́ rẹ̀ ọ̀yà afáyé mi dára rere ayọ̀ tó lùkù tó ga jọ pátápátá èyí tó kọjá òye àti ẹ̀dá àlàyé gbogbo wọn ni tí ìwọ Ọlọ́run àlàyé dá ní orúkọ Jésù àníkọ́ mi fún iná mi mímọ́ àti agbára rẹ̀ sẹ́ ayé mi àníkọ́ wá gbà ara rere tó ta tó tóbi jùlọ láti àkọ́ ìlọ àìsí mi ó ti mọ̀ fọ́ ìlú ògo tí bó ṣe ń gbogbo àní orúkọ Jésù Kristi èyí tí àwọn ayé mi àní ó sì jẹ́ ìjọ lójú àti ẹlẹ́nu láti tó tayọ gbà àti màtúnyẹ fún gbogbo ẹ̀dá àlàyé gbogbo àyà tí wọ́n lọ́ọ̀ ti dá ni bàbá kọ́ mi fún iná mi mímọ́ Olúwa kún fún agbára rẹ̀ Olúwa kún fún iná mi mímọ́ Olúwa kún fún agbára àti òkè wa èyí dẹ́ má ti wá gbogbo àgbé wọ̀mù lódìdí agbára àti òkè wa èyí dẹ́ má ti wá gbogbo àgbé wọ̀mù lódìdí ní orúkọ Jésù ayé mi kó wá gbà ara rere láti òtí mọ́ ọjà tí wọ́n lọ èyí arúgbó ayọ̀ wá kọ́ bẹ́ẹ̀ ṣe lọ àìṣe lọ ayé mi kó kó lójú kan lọ́pọ̀ bàtà ayé mi kó wá fọyín ogun bó ti fọ ológun lọ bàbá kọ́ mi fún iná mi má tagbára rẹ sẹ́ òye yẹ kọ́ mi fún iná mi má tagbára èyí iná mi má tagbára ni mo bìnrin láti bàbá gbé wọ̀ mí lójijì èyí iná mi má tagbára ni mo bìnrin láti bàbá gbé wọ̀ mí lójijì orúkọ Jésù Kristi. Agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi. Káwọ́ méjèèjì sókè orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta bàbá mo ń béèrè fún iná mi mímọ́ àti agbára rẹ mo sọ fún ẹ pé tó bá ti débi agbára mo ṣàwádà o ayé tá a wáyé ò ní agbára Ọlọ́run àti náà ìmọ̀ ọ̀rọ̀ inú ayé rẹ ewu púpọ̀ ló wà fúnra àwọn ẹni bẹ́ẹ̀ bàbá kọ́ mi fún iná mi mímọ́ àti agbára rẹ nígbà gbogbo ní ọjọ́ gbogbo ní gbogbo ìṣẹ́jú ayé mi kó tó bọ́ mọ́ gba ìyanu rẹ èyí tó kún fún àrà rere ọ̀tun èyí tó kọjá ọgbọ́n àti màtòyè ẹ̀dá gbogbo ayé mi kó tó bọ̀ kún fún akótó mọ́ gba ara rere ọ̀tún tó ga tó tayọ jùlọ èyí tó kọjá ọgbà àti màtòyè ẹ̀dá àlàyé gbogbo èyí tí Ọlọ́run àlàyé dá àdúrà rẹ̀ dá ní orúkọ Jésù Kristi ní orúkọ Jésù Kristi ní orúkọ Jésù Kristi àkọ́tún agbára sí náà ìmọ̀ rẹ̀ mo bèrè fún bàbá ẹ̀yà gbé wọ̀ mí lódìdí èmi àní ìmọ̀ bẹ̀ ló wá kọ́ mi fún iná ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀
ní orúkọ Jésù àní nẹ́ẹ̀mí má jágbá mo bèrè fún agbóhùn ọmọdé dídí èyí ayé mi kó tó wà bọ̀ gba àní iṣẹ́ ara rere ọ̀tún àti máa lọ ayé mi kó tó wà kún fún iṣẹ́ ìyanu iṣẹ́ agbára iṣẹ́ ìyanu ètò àti máa lọ ara rere ayọ̀ Olúwa àní kó tó bọ̀ ṣèlú ayé mi tó àti máa lọ Olúwa ayé mi kó tó wà mọ̀ gba ara rere láti rẹ̀ tó dé mọ́ àti máa lọ èyí tó kọjá àní ọgbọ́n ìmọ̀ àtòyé ẹ̀dá gbogbo rè tí wọ́n Ọlọ́run àlàyé dá ní orúkọ Jésù ọba kọ́ mi fún nẹ́ẹ̀mí mímọ́ èyí nẹ́ẹ̀mí mímọ́ àti agbára rẹ mo bèrè fún èyí nẹ́ẹ̀mí mímọ́ àti agbára rẹ dá Olúwa gbé wọ̀ mí dédé èyí nẹ́ẹ̀mí mímọ́ àti agbára rẹ mo bèrè fún ayé rẹ gbé wọ̀ mí dédé èyí tí ayé mi àyókù rẹ fún ìyanu ara rere rẹ èyí tó ga tó tóbi tó tóbi gbé jùlọ àyí tó kọjá ọgbọ́n ìmọ̀ òye àti ìdára gbogbo ní gbogbo ọ̀dọ̀ nígbà gbogbo ọjọ́ gbogbo ní gbogbo Olúwa kún mi fún ẹ̀mí mímọ́ Olúwa kún mi fún agbára Olúwa kún mi fún ẹ̀mí mímọ́ Olúwa kún mi fún agbára àti òkè wá èyí náà má ti wà ní gbogbo gbé wọ̀ mí dédé agbára àti òkè wá èyí náà mi mímọ́ rẹ láti òkè wá gbé wọ̀ mí dédé agbára rẹ láti òkè láti òkè ní mo bèrè fún Olúwa gbé wọ̀ mí dédé ní orúkọ Jésù kún mi fún ẹ̀mí mímọ́ ní orúkọ Jésù kún mi fún agbára àìdórúkọ Jésù kún mi fún ẹ̀mí mímọ́ àìdórúkọ Jésù kún mi fún agbára ìwọ tó jẹ́ èdè àìnẹ́mí mímọ́ àti agbára rẹ ní mo bèrè fún agbé wọ̀ mí dédé ayé mi akótóbọ̀ kún fún ara rere rẹ àìjọ tí wá lọ ayé mi kótóbọ̀ kún fún ìyanu rẹ àìjọ tí wá nítorí pé ìwọ Ọlọ́run ara tó fẹ́ ń dára àìkótóbọ̀ kún fún ẹ̀mí ayé mi kótóbọ̀ gbà kótóbọ̀ kún fún ara rere rẹ àìtóbi ìyanu rẹ ètò kọjá ọgbọ́n ìmọ̀ àtúnyẹ ẹ̀dá gbogbo wọn ni ètí ìwọ Ọlọ́run àyàdá lọ bàbá kún fún ẹ̀mí mímọ́ àtagbára rẹ lórúkọ Jésù iná ìmọ̀ àtagbára mo bá gbé wọn mi dídí. Agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta ayérayé kọ́ mi fún iná mi mímọ́ àti agbára rẹ ṣe mo ń fẹ́ iná mi mímọ́ àti agbára rẹ ètí ayé mi yóò fi lè kún fún ara rere ṣètò máa lọ ìtọ́bẹ̀ débi wípé kí ni ń fi di òkúta tí àwọn ọmọdé kọ̀ sílẹ̀ tó di pàtàkì gúnlé gẹ́gẹ́ bí Mósè ètí akọ tá a sọ wípé ta ló fi ọjọ́ lórí ayé wa tó fi wá di olórí fún wọn pátápátá àti olùdáde fún wọn Olúwa kọ́ mi fún iná mi mímọ́ àti agbára tí gbogbo agbára tó fi ń jọ́ lọ́rùn ni ọ̀yá ayé mi kó tó bọ́ mọ́ gba ara rere rẹ àbí wàá kó tó bọ́ mọ́ fa ayé mi dára rẹ bó ti fẹ́ dára mi ara rere lọ ìtẹ́ gbogbo bí tá a ti gàn mí gbogbo bí tá a ti yọ mí gbogbo bí tá a ti pọ́n mi ló tá a ti fi mí sílẹ̀ àní Olúwa àní kí n wá ṣe orí àtàṣe bẹ́ẹ̀ àtẹnìyàn bẹ́ẹ̀ padà kún mi fún iná mi mímọ́ àtàgbára rẹ àní ayé mi kó tó bọ̀ kún gba ìyanu ìtọ́ka tó tóbi jọ ìtókun fún ara rẹ ìtọ́kọjọ́ òye àti tẹ̀dá gbogbo orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta àdúrà rẹ dà ní orúkọ Jésù Kristi ní orúkọ Jésù Kristi ní orúkọ Jésù Kristi bàbá iná mi mímọ́ àti agbára rẹ dà Olúwa gbé wọ̀ mí lódìdí ayé iná mi mímọ́ àti agbára rẹ mo bèrè fún Olúwa gbé wọ̀ mí lódìdí atóbi jùlọ mo bèrè fún iná mi mímọ́ àti agbára rẹ ṣe látòkè bàbá yàtọ̀ kọ́ mi fún àkọ́tún agbára àti iná mi mímọ́ rẹ nítorí àtìwá Olúwa àríwá tó bọ̀ bẹ ayé mi kó tó bọ̀ fún àfa ayé mi dára rẹ jù àtìwá lọ ayé rẹ àríkí èmi tó bọ̀ rí àbẹ̀wò rẹ àti fa irú ayé mi àríkí èmi kó tó bọ̀ gbàrà rẹ jù àtìwá lọ ní gbogbo ọ̀nà Olúwa àríkí èmi tó bọ̀ rí àbẹ̀wò àti fa irú ayé mi jù àtìwá lọ ayé mi kó tó bọ̀ kún fún ara rẹ jù àtìwá lọ ìtọ́ga tó tóbi omi tó lágbé tó lẹ́gbẹ́ tó lójúmọ́ ìtọ́ kọjá òye àti ẹ̀dá rẹ̀ gbogbo wọn bá dá ètí wọ Ọlọ́run àìdá ni ẹ̀yìn tó bẹ̀ débi wípé àrí gbogbo bí kébé àrí tí wọ́n bá dé àríkí wájú òkúta táwọn ọmọdé kọ̀sẹ̀ tó jẹ pàtàkì gúnlẹ̀ Olúwa ayé mi àkọ́bẹ̀ sí fọ̀ nínú ògùn sí fọ̀ nínú ògùn lọ Olúwa àríkọ́ mi fún iná mi mímọ́ àti agbára rẹ̀ ṣe ara rere tó ká tó káyọ̀ kọ́bẹ̀ sí kọ́bẹ̀ sí bàbá ayé mi láti rẹ̀ àríkà ìmú kọ́bẹ̀ sí kún fún ara rere ayọ̀ tó ká tó tóbi ọlọ́jọ́ àti wọn lọ àìlájà kọ́kọ́ ìlọ ìgbà gbogbo níbi gbogbo tí wọ́n bá ṣe àní orúkọ Jésù Kristi àríkà ayé kọ́bẹ̀ sí fọ̀ togotogo àyíbí kíbi tí wọ́n bá dé ọ̀yà kébẹ̀ sí jà pátá òkúta táwọn ọmọdé kọ̀sẹ̀ tó di òkú pàtàkì gunlé àìkébẹ̀ sí jẹ́ àní ẹni ìṣe ẹni ẹ̀yẹ nípa agbára àti àṣẹ rẹ̀ o àní ẹni tí wọ́n ti kẹ́kẹ́ tí wọ́n ti ẹ̀rọ ojú apá tó jẹ́ ẹni pátá orí padà Olúwa gẹ́gẹ́ bó ti ṣe àbẹ̀wò sí mọ́tò tí mú kí ayé rẹ̀ kọ́ gbàrà rere ìjẹ́pẹ́ àìríta ní kọ́kọ́ tí wọ́n kò ṣe olórí wọn tó bá tí wọ́n di olórí wọn àìtótó kó wọn kó lóko ẹ̀rọ bàbá yakun fún ẹ̀mí àtàgbàdà àrẹ́sẹ̀ Olúwa ayé mi kó wá gbàrà rere tó ga tó tóbi jùlọ nínú rà ẹ̀jọ̀ gbogbo ní gbogbo àìgbé wà ṣe mí ní ẹni ogo ẹni orí ẹni apáta ẹni ìgbàlà pàpàtà jù àti wà lọ ara rere Olúwa àbúfáyé mi dáyà kó mi fún ẹ̀mí àtàgbàdà àrẹ́sẹ̀ ẹ̀mí àtàgbàdà kún fún agbára àti ẹ̀mí rẹ̀ ayé mi kó tó kún fún ara rẹ̀ àti àbẹ̀wò rẹ̀ lójú àti wà lọ Olúwa níbi gbogbo ọ̀yà kí wọ́n mọ̀ di òkúta táwọn ọmọdé kọ̀sẹ̀ tó jẹ pàtàkì gúnlé ọ̀yà níbi gbogbo ọ̀yà kí wọ́n mọ̀ di òkúta táwọn ọmọdé kọ̀sẹ̀ tó jẹ pàtàkì gúnlé ọ̀yà kí gbogbo ògùn kó tó bọ̀ jẹ́ bùjẹ́ yakun fún ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀. Agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta káwọn méjèèjì sókè bàbá kọ́ mi fún ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀ nínú rẹ̀ kí wọ́n tún bá sọ mi di àpáta ìdìgbòrò ìdí àtàràjù nínú rẹ̀
ìwọ ọlọ́run àrà ètò fàyè mi dára ire iná ajónirán àtàpàtà ìdìbò inú ẹ tí ń kọlù tí ń lọlùlù tí ń jorun tẹrútẹrú gbogbo ti sẹtánà tàrí kéèké àtijọ́ bọ kankan pátápátá má ṣe gbàgbé nígbà tí ọlọ́run tó bẹ Mósè wò tó sì fàyè rẹ̀ dára ire ló tó ní ìgboyà láti lọ kojú Fáráò ó sì ṣe àwọn iṣẹ́ àmì àti àmì lóríṣiríṣi níwájú Fáráò débi wípé omi wọn di ẹ̀jẹ̀ àwọn àkọ́bí kú àwọn ìkókó wọn jẹrun pátápátá onírúurú ìṣẹ̀lẹ̀ kó rí pé Mósè bá tó wá kú náfààní àti kó àwọn ọmọ Ísírẹ́lì jáde kó lóko ẹrú ìtò túmọ̀ sí wípé ìjà ńlá gidigidi lọ́jà tí ó bá sí ti agbára àti ní ẹ̀mí mọ́ Ọlọ́run nínú ayé Mósè ni kò lè rí ìjà yẹn jà ọ́ so àwọn kan bẹ jẹ́ pé dandan ni o gbọ́dọ̀ kọlù wọn lólú kó jó wọn tẹ́rútẹ́rú kó lè bá rọ́nà lọ kí ara rere tọ́lọ̀ ń fayé rẹ̀ dà yẹn kó lè bá wúlò kó lè bá dirí fáwọn èèyàn kí gbogbo yẹn lè mọ̀ pé lóòótọ́ àti lódodo ìwọlẹ́ni náà ìtọ́lọ̀ ń gbé kalẹ̀ láti mọ̀ jẹ́ orí ìwọlé náà tọ́lọ̀ ń gbé kalẹ̀ láti jẹ́ ọba ìwọlé náà tọ́lọ̀ ń gbé kalẹ̀ láti mọ̀ jẹ́ adarí rere ìtọ́sẹ́ mú yẹn gan fún ìwà àti ìlógo Ọlọ́run aláyé so orúkọ Jésù wá kọ́ mi fún iná mi mímọ́ àtàgbára rẹ̀ nínú ẹ̀ sọ́bíjà pàtàkì gbòòrò iná àti ara jùlọ láti mọ̀ kọlù láti mọ̀ lọ́lúrú láti mọ̀ jóru tẹ́rùgbó ti sẹ́tẹ́nà àtàkì àjẹbọ̀ ọkùnrin pátá láì kò síbi kankan nípa tí ibi agbára rẹ̀ ètò ìfàyè mi dára rere àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù Kristi ní orúkọ Jésù Kristi ní orúkọ Jésù Kristi àkọ́tún agbára àti nẹ́ẹ̀mí mímọ́ rẹ̀ mo bèrè fún Olúwa gbé wọ̀ mí lódìdí àní ní ọ̀tún mo ń bèrè fún iná mi mímọ́ àti agbára ní àkọ́tún Olúwa gbé wọ̀ mí lódìdí nínú rẹ̀ á sọ mi di iná àti àrá àti apáta jìgbòrò pátá nínú rẹ̀ àní láti mọ kọlù láti mọ lòlòlò àní láti mọ jóru tẹ́rù àní láti mọ díẹ̀ àti di apáta sọ mi di apáta jìgbòrò ní àtàjù nínú rẹ̀ ìjẹ́ pé tó bá kọlù àmọ́ fọ́ tútù ìtò pé ìwọ lọ́lọ́run àrà ire ètò fáyé mi dára ìrere ètò kọjá òye àti ẹ̀dá láyé gbogbo bàbá ọ̀yà kọ́ mi fún náà màtàgbà ní àkọ́tún ọ̀yà kọ́ mi fún náà màtàgbà ní àkọ́tún sọ́bíjà pátá jìgbòrò ní àtàjù nínú rẹ̀ àní láti mọ kọlù láti mọ lòlòlò àní láti mọ jóru tẹ́rù àní gbogbo tí ń ṣèjọba kò sẹ́tẹ́nà àtàrí kérékèré àti gbogbo agbára ilé àtúnṣe àti gbogbo ìgbìmọ̀ padà gbogbo Olúwa kọ́ mi fún náà màtàgbára rẹ̀ àyà kọ́ mi fún náà màtàgbára rẹ̀ ayé mi àdìkọ́ tó bọ̀ kún fún ara rere àtògo tó tóbi tó yọ ètò kún fún ẹrù àti tóbi rẹ̀ bàbá òun mọ́ ọ̀yà kọ́ mi fún náà mi mímọ́ àtàgbára rẹ̀ ṣe èyí náà mi mímọ́ àtàgbára ni mo bẹ̀ máa gbé wọ̀ mí lódìdí èyí náà mi mímọ́ rẹ̀ àtàgbára ni mo bẹ̀ máa gbé wọ̀ mí lódìdí Olúwa àyọ̀pọ̀ sọmíjà pàtàkì gbòòrò ní àtàjọ nínú ẹ̀rọ kọ́mọ́tà ìjẹ́pẹ́ ẹnikẹ́ni tó bá kọlù mí àní afọ́ tútù Olúwa láìsí àtúnṣe kankan èyí náà mi mímọ́ àtàgbára ni mo bẹ̀ máa gbé wọ̀ mí lódìdí Olúwa àyíká ayé mi kó tó àbọ̀ kún fún ara rere rẹ̀ àti àbẹ̀wò rẹ̀ lójoojúmọ́ àti wá lọ sọmíjà pàtàkì gbòòrò ní àtàjọ nínú ẹ̀rọ kọ́mọ́tà láti mọ kọlù àyè láti mọ lọ̀lúlú àyè láti mọ jóru tẹ́rù ìjẹ́pẹ́ ike tó bá tó kọlù pẹ̀lú àyè afọ́ tútù láì ní àtúnṣe kankan mọ́ bàbá kún mi fún ẹ̀mí mímọ́ Olúwa kún fún agbára Olúwa kún fún ẹ̀mí mímọ́ Olúwa kún fún agbára yàtọ̀ kún mi fún ẹ̀mí mímọ́ Olúwa kún fún agbára agbára tó kọ́ ni mo fi máa gbé wọ̀ mí lójijì agbára tó lè máa mo fi máa gbé wọ̀ mí lójijì. agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi káwọ́ méjèèjì sókè ayé rẹ̀ kọ́ mi fún ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀ ìwọ Ọlọ́run àrà ètò ń fa ayé mi dára ire lójoojúmọ́ àtúbọ̀ sọ mi di ẹ̀rù ńlá àti jìnnìdá nínú rẹ̀ èyí tí ń gbé gbogbo tí ń ṣe ẹ̀rù àti jìnnìjìnnì gbogbo mi ìyẹn àwọn ẹni bí ẹni búburú àwọn ká ènìyàn ni Olúwa kọ́ mi fún iná mi àtàgbára rẹ̀ ṣe àtúbọ̀ sọ mi di ẹ̀rù ńlá àti jìnnìjìnnì rẹ̀ èyí tí ń gbé gbogbo tí ń ṣe ẹ̀rù àti jìnnìjìnnì gbogbo mi ìwọ Ọlọ́run àrà tó ń fa ayé mi dára ire lójoojúmọ́ àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù Kristi ní orúkọ Jésù Kristi ní orúkọ Jésù Kristi àkọ́tún agbára àti náà mímọ́ rẹ̀ mo bèrè fún Olúwa gbé wọ̀ mí lódìdí èyí náà mi mímọ́ àti agbára ní àkọ́tún mo bèrè fún Olúwa gbé wọ̀ mí lódìdí nínú rẹ̀ bàbá àyàtọ̀ sọ mi di ẹ̀rù ńlá àti jìnnì náà ní kọ́ bàtà ìtòpé ìwọ Ọlọ́run ẹ̀rù àti jìnnì tó ń gbé gbogbo tí àti jìnnì gbogbo mi àyàtọ̀ sọ mi di ẹ̀rù ńlá àti jìnnì náà ní kọ́ bàtà ní orúkọ Jésù Kristi èyí tí ń gbé gbogbo tí ń ṣe ẹ̀rù gbogbo mi èyí tí ń gbogbo tí ń ṣe jìnnì gbogbo mi nípa títóbi àtàgbára àyàtọ̀ kọ́ mi fún náà mi àtàgbára sọ mi di ẹ̀rù àti jìnnì náà ní kọ́ bàtà sẹ èyí tí ń gbé gbogbo tí ń ṣe ẹ̀rù gbogbo àti jìnnì gbogbo mi ní orúkọ Jésù Kristi ìwọ Ọlọ́run àrà ire àdúgbò fáyé mi dára ìrẹsẹ̀ Olúwa kọ́ mi fún iná mi mímọ́ àti agbára rẹ̀ sọ mi di ẹ̀rù láti jìnnà ní gbogbo pátá èyí tí ń gbé gbogbo tí ń ṣẹlẹ̀ gbogbo àti jìnnì gbogbo mi èyí tí ẹnikẹ́ni àtijọba jùlọ àti gbìmọ̀ ẹ̀kọ́ àti wọ́n kò ní sí mọ́
láti lè mọ yọ mílíọ̀nù àbí láti mọ kó àjọpọ̀ níbi ní búburú nípa tèmi èyíkéyìí tó bá dánwò àní pípa lọ àní wọ́n mọ bá lọ àní pípa àní wọ́n parun àní wíwọlé wọ́n mọ wọlé àṣẹ àní wọ́n mọ jẹ́ orútòrò àbúyọ́ bẹ́ẹ̀ tó wà dùn àní wọ́n mọ jẹ́ra wọn ó sì mọ jẹ́ àrùn ní àrùn ní àìkú síbi kankan wọ́n mọ ti sún kò tí wọ́n gbé fún àwọn ó sì mọ parun síbẹ̀ wọ́n mọ bọ́sùn àti wọ́n ti gbẹ tí wọ́n jẹ sáfù wọ́n ti mọ parun síbẹ̀ ní orúkọ Jésù Kristi ìwọ Ọlọ́run àrà ire èyí akọ́mi fún nẹ́ẹ̀mí mímọ́ àti agbára rẹ ṣe láti mọ̀ sọ́mi di ẹ̀rù láti tó ta nínú rẹ láti mọ̀ sọ́mi jìnnìjìnnì rẹ tó ta nínú rẹ èyí gbogbo ti sọ gbogbo mi jẹ́ gbogbo bí kébì yóò kó àdé kébì yóò kó tàtún kọ́kọ́ dájú ti ṣe ogun àbí kúrò àjọ àbí gbèmọ́ bímọ ibi mímọ́ nípa àbí àbí okòwò ṣe mi àní pé parun àní wọ́n bọ̀ parun àní jíjẹ irú ọmọ ìjẹra wọn ìdíwọ́ tí mo mọ̀ jẹ́ra àwọn yóò bẹ̀ tí wọ́n kó sínú àwọn kòtò tí wọ́n gbẹ́ fún wọn tí wọ́n parun síbẹ̀ àní wọ́n mọ̀ jì sínú àwọn tí wọ́n dé tí wọ́n ti mọ̀ parun síbẹ̀ olúwa ohun àtẹ̀gbà kò sí ní tó pé àní ààyè ara rẹ̀ ayé mi àyè tó mọ̀ buyọ̀ bó ṣe wẹ̀ ọ́ àyè tó mọ̀ gbà mí láti mọ̀ ayé mi kó tó mọ̀ kún fún ara rẹ̀ tó mọ̀ lọ àní tó yẹ bóyá yóò tó mọ̀ gbà láti mọ̀ kún fún ọ̀rẹ́ rẹ̀ tó àti lọ bàbá kọ́ mi fún nẹ́ẹ̀mí màtàgbára rẹ̀ nẹ́ẹ̀mí mi màtàgbára mo bèrè fún ìwọ Ọlọ́run àrà èyí tó fáyé mi dára rẹ̀ lójoojúmọ́ bàbá àríkún fún nẹ́ẹ̀mí àtàgbára sọ mi di ẹ̀rù láti jìnnà ẹ̀pọ̀ bẹ́ẹ̀ ní wàgbà àtàṣẹ rẹ̀ àìdáṣe gbogbo tí ń ṣe gbogbo àti jìnnì ní gbogbo mi. agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta bàbá kọ́ mi fún nẹ́ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀ ìwọ Ọlọ́run àrà ire tó ń fàyè mi dára ire ya kọ́ mi fún nẹ́ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀ gbogbo tí ń ṣe ògo mi gbogbo tí ń ṣe àyànmọ́ mi ṣe dá mi ire ayé mi àṣeyọrí mi gbogbo tẹ mọ́ ògo àwọn ìran ìṣáájú ni ìtí ìṣàrà àwọn ogún mi gbogbo ẹ̀ kó di gbígbà fún pátápátá nípa ara rere ayọ̀ èyí tí wọ́n Ọlọ́run fàyè mi dá kọ́ mi fún nẹ́ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀ bàbá gbogbo tí ń ṣe ògo mi ẹ̀tọ́ mi ìpín mi ire ayé mi àṣírí wa gbogbo tẹ mọ́ ògo àwọn ìran ìṣáájú ni ìtí sára àwọn ogún mi ètí wọn olóòtú wọn fi kú ni gbogbo ẹ̀ pátá kọ́bẹ̀ sì di gbígbà fún pátá ayé mi kọ́tùbọ̀ kún fún ara rere ògo àti ibiṣẹ́ rẹ nínú ọ̀pọ̀lọpọ̀ ayọ̀ àyàfẹ́ ìfọkànbalẹ̀ àti ẹ̀mí gígùn kì í sì mọ́ rí gbogbo wọn lọ pátá àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù Kristi ní orúkọ Jésù Kristi ní orúkọ Jésù Kristi àkọ̀tún agbára àti nẹ́ẹ̀mí mímọ́ rẹ̀ mo béèrè fún bàbá ọ̀yà gbé wọ̀ mí lójijì ó jújà tẹ̀yìn wá lọ ìwọ Ọlọ́run àrà ire ìwọ Ọlọ́run àrà ńlá ní orúkọ Jésù Kristi tó ń fa ayé mi dára rere nígbà gbogbo lójoojúmọ́ àkọ̀tún agbára àti nẹ́ẹ̀mí mímọ́ rẹ̀ mo béèrè fún gbé wọ̀ mí lójijì nẹ́ẹ̀mí mímọ́ àti agbára àkọ̀tún gbé wọ̀ mí lójijì gbogbo tí ń ṣe ògo mi àti gbogbo tí ń ṣe àyẹ̀mọ́ mi gbogbo tí ń ṣe ìṣẹ̀dá mi àti ayé pátá gbogbo ní orúkọ Jésù Jákọ́bù sì dìgbò ọ̀pọ̀ pátá àyíntẹ́ mọ́ ògo àwọn ọ̀ràn ìṣáájú ni èyí tí orí èké tó já ògo mi jẹ́ kí wọ́n lè ti wúlò tí wọ́n fi kó ni àyígbogbo pátá àyíkọ́bẹ̀ sì dìlò fún mi kọ́bẹ̀ sì gbígbà fún pátá ní orúkọ Jésù Kristi àyígbogbo ẹ̀ láì kù síbi kan àyíkọ́bẹ̀ sì dìgbà fún pátá ní orúkọ Jésù Kristi àyíkó sì mọ̀ dìlò fún mi nínú ọ̀pọ̀lọpọ̀ ayọ̀ àlàáfíà ìtura àtẹ̀mí gígùn àyíká ayé mi kó tó mọ̀ kún fún ara rere tó ga tó tóbi ní orúkọ Jésù Kristi bàbá àní mo béèrè fún àkọ́tún agbára àti nẹ́ẹ̀mí mímọ́ rẹ ṣe ní orúkọ Jésù agbéwọ̀ mi lódìdí mo béèrè fún agbára àti nẹ́ẹ̀mí mímọ́ àtàgbára ní àkọ́tún ní orúkọ Jésù gbéwọ̀ mi lódìdí gbogbo tí ń ṣe ògo mi àní gbogbo tí ń ṣe èrè mi àyẹ̀mọ́ mi àṣírí àmì àṣírí wà gbogbo àní orúkọ Jésù pátápátá gbogbo ẹ̀ kó digbí fún pátá láì kò síbi kan àní gbogbo ẹ̀ kó digbí pátá fún mi láì kò síbi kan gbogbo ẹ̀ kó digbí pátápátá fún mi láì kò síbi kan ní orúkọ Jésù rẹ̀ àní ní orúkọ Jésù akóṣìmọ̀ dìlò fún mi nípa agbára àti àṣẹ rẹ̀ nínú ọ̀pọ̀lọpọ̀ ayọ̀ àlàáfíà ìtura àtẹ̀mí gígùn ayé mi kó tó bọ̀ kún fún ara rere rẹ̀ jọ àti máa lọ ayé mi kó tó bọ̀ kún fún ògo àti àtàrà rere rẹ̀ jọ àti máa lọ bàbá kọ́ mi fún náà nígbà tàgbára rẹ̀ sẹ́ ọ̀yà kún fún náà nígbà tàgbára rẹ̀ gbogbo tí ń ṣe ògo mi àyẹ̀mọ́ mi sí dàmí rẹ̀ nípa gbogbo àyètẹ́ mọ́ ògo àwọn rẹ̀ gbogbo àyèkó dígbà fún pátálà kò sí kó sì mọ̀ dìlò fún mi nínú ọ̀pọ̀lọpọ̀ ayọ̀ àlàáfíà ìtura àtẹ̀mí gígùn pẹ̀lú ìtura àtìlẹ́yìn rẹ̀ ní orúkọ Jésù agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta àkọ́tún agbára àti nẹ́ẹ̀mí rẹ̀ mo béèrè fún bàbá gbé wọ̀ mí lódìdí ìkórè ayọ̀ lọ́pọ̀lọpọ̀ ẹ̀yà kébìrẹ̀ sí ní kò kí ní àǹfààní pé èèyàn ṣiṣẹ́ bí erin èèyàn jẹ̀jẹ̀ rẹ̀ rí níwọ̀n bá tíyàn bá ti kórè ayọ̀ ó di dandan kó rí bẹ́ẹ̀ tíyàn bá kórè ayọ̀ ó di dandan káyé kí wọ́n mọ yọ̀yọ̀ kí wọ́n mọ gànyàn ó di dandan kí wọ́n mọ fẹ́ tó èèyàn dùn yàn so ké orúkọ Jésù Kristi lẹ́ẹ̀mẹ́ta ìwọ Ọlọ́run àrà ire kọ́ mi fún iná mi mímọ́ àti agbára rẹ ní àkọ́tún àti wá lọ ìkórè ayọ̀ lọ́pọ̀lọpọ̀ ètò púpọ̀pọ̀ ìbùkún ìgbéga èrè ayọ̀ ìṣelúgbà ìdáláre rẹ
ètí ayé mi ó tún fi lè kún fún àrà ire ju ti àtẹ̀wá lọ. Ó yá kí n bẹ̀rẹ̀ sí ní kún wọn báyìí ní ànító ní àníṣẹ́kù ní àníàkùnrin àṣẹ ní gbogbo ọ̀nà. Orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù Kristi, ní orúkọ Jésù Kristi, ní orúkọ Jésù Kristi. Ìwọ Ọlọ́run àrà ire tó fàyè mi dára ire nígbà gbogbo ní ọjọ́ gbogbo, kọ́ mi fún iná ẹ̀mí mímọ́ àti agbára ní àkọ́tún àti gbogbo agbára tó fi jẹ́ Ọlọ́run. Ó yá kọ́ mi fún iná ẹ̀mí mímọ́ àti agbára ní àkọ́tún àti gbogbo ọ̀nà tó máa fi jẹ́ Ọlọ́run. Ó yá kọ́ mi fún iná ẹ̀mí mímọ́ àti agbára ní àkọ́tún sẹ́ ìkórè ayọ̀ tí ń bá gbogbo ọ̀nà àní ìkórè ayọ̀ ìtọ́ga tó tóbi jùlọ, ìkórè ayọ̀ ìtọ́pọ̀pọ̀ ìbùkún ògo ọlá ẹwà tóbi àti láti ẹwà àti tóbi rẹ pẹ̀lú gbogbo agbára tó fi ń jẹ́ Ọlọ́run ní àní àrà ire ni. Ó yá kébèrè sínú kọ́ báyìí ní àní tó dẹ́ ṣe kó dà ní ọkùnrin àṣìlẹ̀ nígbà gbogbo lọ́jọ́ gbogbo ọ̀nà àyè tí ó bẹ̀ tí àyè kò sílẹ̀ ti gbà ayé mi ètò kan mọ̀ kún fún àrà ire nígbà gbogbo, èyí tí ayé mi mọ̀ kún fún àrà ire àrùgbọ̀ nígbà gbogbo, èyí tí iṣẹ́ àjọ̀dọ̀ bá ti lè bá gbogbo ṣe tí wọ́n mọ̀ kún fún àrà ire ayọ̀ tó bá láti tẹ̀mí wọn nígbà gbogbo. Bàbá ó yá kún mi fún ẹ̀mí mímọ́ àtagbára rẹ̀, àyè àní kún mi fún ẹ̀mí mímọ́ àtagbára rẹ̀, èyí náà mi mímọ́ àtagbára mo bẹ̀rẹ̀ máa gbé wọ̀ mí lódìdí, èyí náà mi mímọ́ àtagbára mo bẹ̀rẹ̀ máa gbé wọ̀ mí lódìdí ní gbogbo ó yá kún mi fún ẹ̀mí mímọ́ àtagbára rẹ̀ ṣe èyí tí ayé mi fi mọ̀ kórè ayọ̀ nígbà gbogbo ní gbogbo ayé mi ní àní tó ní ẹ̀ṣẹ̀ ní ọkùnrin ṣe tó bẹ̀ jẹ́ ìkùnrin sílẹ̀ ti gbà àní tó bẹ̀ àní tẹ́ gbé sọ yóò ọ̀pọ̀lọpọ̀ iye àrà rírí ọ̀tún ògo tuntun mìíràn àní ní ayé yóò tún mọ̀ jẹ́ ìrìn ayé mi láti tẹ̀mí mọ̀ rẹ wa àyè mo tún mọ̀ kún fún àrà rírí ọ̀tún rírí tó ga tó tóbi jọ àyè tó kọjá òye àti mẹ̀dá gbogbo àyè tó ẹ̀sìn wa lọ orí akọmi fún ẹ̀mí mímọ́ àti agbára rẹ ìkórè ẹ̀gbìn bẹ̀rẹ̀ sí ní kún wọn báyìí ní àyè tó lẹ́sẹ̀ náà ní ọkùnrin àti bẹ̀rẹ̀ sí ní kún wọn báyìí ìkórè àyè lọ́pọ̀lọpọ̀ ní àyè tó lẹ́sẹ̀ náà ní ọkùnrin àti bẹ̀rẹ̀ sí ní kún wọn ti gbogbo agbára tó fi jọ̀rọ̀ kí bẹ̀rẹ̀ sí ní kún wọn báyìí gbogbo tó fi jọ̀rọ̀ kí bẹ̀rẹ̀ sí ní kún wọn báyìí fi àjùlọ tó bá gbára ọba akọmi fún ẹ̀mí mímọ́ orí akọmi fún agbára rẹ akọmi fún ẹ̀mí mímọ́ orí akọmi fún agbára rẹ orí akọmi fún ẹ̀mí mímọ́ orí akọmi fún agbára rẹ ọba akọmi fún ẹ̀mí mímọ́ àti agbára rẹ ti gbogbo agbára tó fi jọ̀rọ̀ mi. Agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa, àmín 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 ní orúkọ Jésù Kristi. Orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta. Ọlọ́run bó ń tẹnumọ́ ọwọ́ ọ̀tún wa agbára rẹ̀ dà Olúwa gbélé mi lórí ṣúre fún mi, bẹ̀rẹ̀ sí fi ayé mi dára ire ìtọ́kọjá òye àti ẹ̀dá láyé gbogbo, ṣúre fún mi ayé mi jẹ́ kókó fún àrà ire ìtọ́kọjá òye àti ẹ̀dá láyé gbogbo, ṣàbẹ̀wò fún mi sí mi, mú mi rí ọ gẹ́gẹ́ bí ìwọ ṣe ṣàbẹ̀wò sí Mósè tó fara hàn táyé rẹ̀ sì kún fún àrà ire tó bẹ̀ débi pé ọlọ́pìdán ọlọ́ṣiṣẹ́ àmì iṣẹ́ agbára níwájú Fáráò ó sì tún jẹ́ orí fún àwọn ọmọọṣẹ́ láti tún kó wọn jáde kó olóko ẹrú ó tún mú wọn láàkókò kọjá. Olúwa àníṣòro ìṣúná ayé tèmi náà ayé mi kó kún fún àrà ire lọ́pọ̀lọpọ̀ kí ayé mi kó bẹ̀rẹ̀ sí pọ̀ fún àrà ire kémi náà kí n di orí kí n jáde àṣẹ kí n bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ ìlú ògo ìtẹ́nikẹ́ni lè dá dúró ìtẹ́nikẹ́ni lè yọ lẹ́nu mọ́. Orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù Kristi, ní orúkọ Jésù Kristi, ní orúkọ Jésù Kristi. Ọwọ́ ọ̀tún ọwọ́ agbára rẹ ni mo béèrè fún ní ọ̀tún bàbá ní orúkọ Jésù gbé lé mi lórí ayé rẹ ṣúre sínú ayé mi àní farahàn mi gẹ́gẹ́ bó ṣe farahàn Mósè Olúwa àní bẹ̀ mí wò gẹ́gẹ́ bó ṣe bẹ̀ Mósè wò Olúwa farahàn mi gẹ́gẹ́ bó ṣe farahàn Mósè àní bẹ̀ mí wò gẹ́gẹ́ bó ṣe bẹ̀ Mósè wò ní orúkọ Jésù Kristi. Gba ọwọ́ ọ̀tún agbára rẹ bóyá ṣúre sínú ayé mi ayé rẹ bàbá ṣúre sínú ayé mi ó yá kó wá gba àrà ire pọ́bátà ayé mi kó kún fún àrà ire pọ́bátà àní gẹ́gẹ́ bí ó ṣe ṣe Mósè àní tí ó sì kún tí ayé rẹ̀ sì kún fún àrà ire èyí tó yẹ pé kí ni àní ó ní ìwé padà lọ sílẹ̀ Egypt àní láti lọ ṣiṣẹ́ àbí onírúurú ni àìní iwájú Fáráò àti gbogbo àwọn ogun rẹ̀ àìní ó ti kó àwọn ṣe jáde kó olóko ẹ̀rú nípa jíjẹ́ olórí àti olùdarí wọn àìní ó ti mú wọn láàpọ̀ ọjọ́ bá àìní gbé ọwọ́ ọ̀tún agbára ilé mi lórí Olúwa ṣúre sínú ayé tèmi náà ayé mi kó kún fún àrà ire àìní láti àkókò ìlọ àìkébẹ̀ sí ń fọ̀ nínú ògo àìkébẹ̀ sí pàṣẹ nínú ògo orí àyẹ̀wò àkọ́bẹ̀ sí dìrọ̀ fún mi láti mọ̀ ní orí ẹgbẹ́ kọ́bẹ̀ sí dìrọ̀ fún mi láti mọ̀ ṣe àṣẹ orí gbogbo àkọ́bẹ̀ sí jẹ́ tèmi Olúwa Ọlọ́run àrà ire Olúwa bẹ̀ mí wò gẹ́gẹ́ bó ṣe bẹ̀ mí ó ṣe wò ó yá farahàn mi gẹ́gẹ́ bó ṣe farahàn Mósè gbọ́wọ́ ọ̀tún agbára ilé mi Olúwa ṣúre sínú ayé mi yá kó kún fún àrà ire ayọ̀ pọ́pátá àìní ayé mi kó bẹ̀ sí kún fún àrà ire ayọ̀ pọ́pátá Olúwa àìṣe mi kó kún fún àrà ire ayọ̀ pọ́pátá ohun gbogbo ṣe mi yá kó kún fún àrà ire ayọ̀ pọ́pátá lórúkọ Jésù Olúwa ṣúre sínú ayé mi Olúwa àìké mi bẹ́ẹ̀ sì jẹ́ oore àjàṣe tó dáṣe gbọ́n alágbára nínú pọ́pátá àìní láti mọ jọ́ láti mọ jáde aṣíwájú rere àìní láti mọ ní àṣírí oore pọ́pátá àìní láti mọ borí àìní láti mọ ṣẹ́gun ìtẹ́nikẹ́ni olè dádùn àbíjí lọ́dọ̀ àìní láti ṣe Olúwa lọ́wọ́ ọ̀tún agbára ilé mi lórí wọ́n lọ́wọ́ àrà ire yá bẹ̀rẹ̀
sí fàyè mi dára rere ṣe ó yá bẹ̀rẹ̀ sí fàyè mi dára rere ayé mi kọ́ lè ti kún fún àrà yìí rẹ̀ àlàfà rẹ̀ gbéga tí wọ́n agbára tó fi tó ní orúkọ ṣe máa gbọ́wọ́ tó agbára mi lórí ní asúlò fún bàbá ó yá súlò fún bàbá àti fún ẹ̀mí mímọ́ agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta Ọlọ́run àrà ìtòǹfàyè mi dára yere ọwọ́ ọ̀tún wa agbára rẹ mo béèrè fún Olúwa ṣàbẹ̀wò sọ́dọ̀ tèmi náà gẹ́gẹ́ bó ṣàbẹ̀wò sọ́dọ̀ Mósè farahàn mi gẹ́gẹ́ bó ṣe farahàn Mósè di ọwọ́ ọ̀tún mi mú yá bẹ̀rẹ̀ sí gbé mi sókè bẹ̀rẹ̀ sí gbé mi ga kí ayé mi kọ́ bẹ̀rẹ̀ sí kú fún àrà ire kọjá ọgbọ́n ìmọ̀ àti òye ẹ̀dá gbogbo ni tí Ọlọ́run dá ìjẹ́ pé níbi gbogbo tí mo bá dé Olúwa ẹ̀gàn kò ní jẹ́ tèmi mọ́ bí kò sí pé ìyè àti ẹ̀yẹ rẹ bàbá kọ́ mi fọ́ ṣe àbẹ̀wò sọ́dọ̀ tèmi náà gẹ́gẹ́ bó ṣe àbẹ̀wò fún Mósè yà farahàn mi gẹ́gẹ́ bó ṣe farahàn sí Mósè ọwọ́ ọ̀tún wa gbára fi di ọwọ́ ọ̀tún mi mú yà fi gbé mi ga ayé mi kọ́ bẹ̀ tó kú fún àrà rere ìtẹ́nikẹ́ni lè dàdúrà àbídé lọ́wọ́ àbídé lọ́nà mọ́ pé orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù Kristi ní orúkọ Jésù Kristi ní orúkọ Jésù Kristi alágbára gíga bàbá ọwọ́ ọ̀tún wa agbára rẹ mo béèrè fún bàbá ọwọ́ ọ̀tún wa agbára mo béèrè fún ẹlẹ́dà ní orúkọ Jésù Kristi ìwọ Ọlọ́run àrà ire o ó yá ṣàbẹ̀wò sọ́dọ̀ tèmi náà gẹ́gẹ́ bó ṣàbẹ̀wò sọ́dọ̀ Mósè ó yá farahàn èmi náà gẹ́gẹ́ bó farahàn Mósè Olúwa ayé mi ó yá àdìkókó fún àrà ire ọwọ́ ọ̀tún wa agbára ó yá fi dì mí mọ́ ó yá fi gbé mi ró ó yá fi gbé mi ga ó yá fi mú mi tayọ Olúwa kí ìtayé mi kọ́ gba ìpadà rẹ pọ́pátá èyí tó kọjá òye àti ìmọ̀ ẹ̀dá gbogbo wòlé tí wọ́n Ọlọ́run àlàyé dá pọ́pátá ní orúkọ Jésù Kristi ọwọ́ ọ̀tún agbára fi dì mí mú sẹ́ ó yá fi gbé mi ró ó yá fọwọ́ ọ̀tún agbára ìjọ ọwọ́ ọ̀tún mi ó yá fà mí lórí sókè ó yá gbé mi ga ó yá bẹ̀rẹ̀ sí mi tayọ ayé mi kó kún fún àrà ire àti ìgbẹ́rẹ̀ gbogbo ohun gbogbo ṣe mi yá kó kún fún àrà ire àti ìgbẹ́rẹ̀ gbogbo Olúwa nípa àbẹ̀wò rẹ̀ àìnípa ìfarahàn rẹ̀ gẹ́gẹ́ bó ṣe fi àtìgbò sọ́dọ̀ tó ti ṣàbẹ̀wò tó farahàn ní orúkọ Jésù Kristi ó yá ṣàbẹ̀wò sọ́dọ̀ tèmi náà ó yá farahàn èmi náà ọwọ́ ọ̀tún wa agbára rẹ̀ ní orúkọ fi jì mí mọ́ ayé mi yá kó kún fún àrà ire ìwọ Ọlọ́run àrà ire àìníkó ṣe mi yá kó kún fún àrà ire ìwọ Ọlọ́run àrà ire àìní orí àyè gbogbo yá kọ́bẹ̀ sí já sí ìrọ̀rùn fún mi láti mọ̀ ṣe nípa agbára àti tóbi rẹ̀ àìnípa àrà ire rẹ̀ Olúwa àìní ìrọ̀rùn kọ́bẹ̀ sí jẹ́ tèmi ní gbogbo rẹ̀ nínú orí kó ṣe àìní gbogbo rẹ̀ kọ́bẹ̀ yóò ṣe àṣẹ orí kọ́bẹ̀ jẹ́ tèmi ní orúkọ Jésù Kristi ìwọ Ọlọ́run àrà ire ọwọ́ ọ̀tún wa agbára mo béèrè fún ó yá fi dì mí mọ́ ṣàbẹ̀wò sọ́dọ̀ mi farahàn mi àìgbẹ́ bó ṣe àbọ̀ sọ́dọ̀ mo ti farahàn ó yá ọwọ́ ọ̀tún mi wá gbé mi lọ gbé mi ga àìnígbàgbọ́ gbogbo ó yá àìníwọ́ kí bá ṣe ti jẹ́ ó kí bẹ̀ sí jẹ́ orí àìkíbẹ̀ sí fọ̀ nínú ògo àìkíbẹ̀ tí inú ògo mọ́nà ògo nígbè àbọ̀nùgbè inú ṣe bọ́ ṣe rere ohun gbogbo ṣe jẹ́ àìníkọ́ bẹ̀ sí kún fún iṣẹ́ àgbà iṣẹ́ àmì iṣẹ́ agbára rẹ̀ àní àrà ire àtọ́fẹ́ nígbà gbogbo ayé mi àìníkọ́ bẹ̀ sí bẹ̀ ìkóró àjàbá àti ìrìnàmọ́ Olúwa àrà ire àìtọ́ka tó nùgbò àìníkọ́ bẹ̀rẹ̀ inú ayé mi àti gbogbo àbá tó fi ọlọ́run fọwọ́ ọ̀tún agbára ìdìmí mọ́ nípa iṣẹ́ àbẹ̀wò tó lòmìnira farahàn mi ní gbogbo ìwà tí gbogbo agbára tó fi ní orúkọ Jésù rẹ̀ ṣe ó yá fọwọ́ ọ̀tún agbára ìdìmí mọ́ ó yá gbé mi ró ó yá gbé mi ga ó yá lọ́mú mi sọ̀rọ̀ nínú ògo nínú àṣẹ nínú ìgbéga nínú oore wá gbogbo ó yá lọ́mú mi pàṣẹ nínú ògo lọ́mú fò nínú ògo ó yá mú mi milẹ̀ nínú ògo nínú oore pápá tó gbogbo ọwọ́ ọ̀tún agbára mo bèrè bàbá yá fún mi lóṣẹ̀ agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta èmi ti rí àbẹ̀wò àti ìfarahàn Ọlọ́run nínú ayé mi ògo ayé mi bẹ̀rẹ̀ sí ní búyọ ó yá ẹ gbọ́ gbogbo tí ń ṣe ògo mi ire mi ayọ̀ mi ìgbéga mi ìṣeré ní gbogbo wábátá tẹ mọ́ ògo àwọn ìran ìṣáájú ni ìjọ ẹkún wòlò tí wọn ò rí lò tí wọ́n ti kún ti sara àwọn ogun mi ẹ kó níbi tẹ wà ẹ padà sínú ayé mi ẹ dì lílò fún mi ní gbogbo ọ̀nà nínú ọ̀pọ̀lọpọ̀ ayọ̀ àlàáfíà ìtura àti dẹ́ra àti ìfọkànrẹ́ pẹ̀lú ẹ̀mí gígùn nítorí pé kí ni Ọlọ́run àrà ire ti bí ayé mi wò ó ti fàyè mi dára rere Ọlọ́run àrà ire àní ó ti fara hàn mí mo ti gbọ́ ọ̀rọ̀ rẹ̀ sì ti fìdí múlẹ̀ nínú ayé mi orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù Kristi ní orúkọ Jésù Kristi ní orúkọ Jésù Kristi ó àní gbogbo tí ṣe ògo mi
àní gbogbo tí ń ṣe eré ayé mi àyè mi ìṣẹ̀dá mi àyè tí ẹ mọ ògo àwọn ọ̀ràn ìṣáájú rẹ kúrò tí wọ́n tó kúrò tí ń ṣàrà àwọn ògo mi ni mo pàṣẹ mi ọ̀dà alábàá ní orúkọ Jésù ẹ kó níbi tẹ wà ó yá ẹ padà sún ẹ bẹ̀bẹ̀ sí jùlọ fún mi nítorí pé kíni àní Ọlọ́run àrà ire ó ti bẹ ayé mi wò ó ti fara hàn mi àní ó ti bá mi sọ̀rọ̀ ó ti mú mi gbọ́ ọ̀rọ̀ rẹ títí la parí ní ayé mi àní ó ti gbélé ní ayé mi ó ti bẹ̀rẹ̀ ṣoṣo ní ayé mi èyí tí mo ṣe pa ní àṣẹ o ayé mi kún fún àrà ire Ọlọ́run alààyè ó yá àní gbogbo tí ṣe ògo mi ìpè mi ire mi ayé mi ṣẹ̀dá mi àyè tí ẹ mọ ògo àwọn ọ̀ràn ìṣáájú yìí kúrò tí mo lóòótọ́ mi kúrò tí sára àwọn ògo mi nà ẹ kúrò níbi tá a gbé pamọ́ sí àní ẹ kúrò níbi tá a kàn yín mọ́ ẹ kúrò níbi tá a fi kọ́ tá a fi ká ní orúkọ Jésù ẹ padà sún ayé mi àti gbogbo agbára àti àṣọ Ọlọ́run àti ẹ padà sún ayé mi sẹ ní orúkọ Jésù ẹ ìdílé òfin ní orúkọ Jésù ọ̀yà ẹ̀dílé òfin nípa agbára àti àṣọ Ọlọ́run ẹ̀dílé òfin nípa àṣẹ àti tóbi agbára Ọlọ́run ní orúkọ Jésù rẹ̀ nínú ọ̀pọ̀lọpọ̀ ayọ̀ àlàáfíà ìṣúra àti ẹ̀mí gígùn àti pẹ̀lú ìrànlọ́wọ́ àti àtìlẹ́wọ̀n àdẹ́bẹ̀ sí ìdílé òfin mi sẹ nítorí pé kẹ́ni àní Ọlọ́run àrà ire mo ti fi mi dára ire ìtọ́ kọjá òye àti ìdálẹ̀ gbogbo ìtọ́ tó bá sì wípé kẹ́ni àní kò ṣe ìdàdúrà bíi ìjọba kankan fún mi mọ́ àní láti mọ rí ògo mi lọ àní láti mọ fọ ojú ògo àní láti mọ pàṣẹ ojú ògo àní láti mọ ṣorere àní inú ọ̀pọ̀lọpọ̀ àyọ̀ àti ilé pẹ̀lú ìtura pẹ̀lú ìdẹ̀ra láì múni àkọ́kọ́ dání ó àní kò ṣe ìjọba bíi ìjọba kan fún mi mọ́ àní fún gbogbo tí ń ṣe ògo mi ìpè mi ire mi ayọ̀ mi àní tẹ́ mọ́ ògo àwọn ọ̀rẹ́ ìṣáájú ni àní láti gbà padà àti láti mọ lulu láti mọ mú kó jílò fún mi ní orúkọ Jésù mo ṣe pàṣẹ ọ̀yà gbogbo tí ń ṣe ògo mi ìpè mi ire mi ayọ̀ mi ṣẹ̀dá mi ire mọ́ra gbogbo tẹ́ mọ́ ògo àwọn ọ̀rẹ́ ìṣáájú ni ìtísà ògo mi àní kó níbi tá a gbé pàmò yìí bí tẹ̀ wá sí ní orúkọ Jésù padà sún ayé mi ẹ̀bẹ̀ sí jílò fún nípa agbára àti àṣẹ Ọlọ́run alààyè ní orúkọ Jésù ẹ̀bẹ̀ sí jílò fún nípa agbára àti àṣẹ Ọlọ́run àṣẹ ni kì í ṣàbá olú orúkọ Jésù ẹ̀bẹ̀ sí jílò fún nípa Ọlọ́run àrà ire àìló ti fẹ́ yí mi dára ire ìtọ́kọjá òye àṣẹ ìdá gbogbo ìtẹ́nikẹ́ni olórí ìdílé lálẹ́ lórí àdébẹ̀ gbére mi ẹ̀bẹ̀ sí jílò fún mi nínú ayọ̀ àlàáfíà tẹ̀mígbà àti ìtura pẹ̀lú agbára àti àṣẹ Ọlọ́run alààyè ní orúkọ Jésù agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta ẹ̀yà ń gẹ̀rọ oníṣẹ́ ayọ̀ mi oníròyìn ayọ̀ mi ẹ gbọ́ ọ̀rọ̀ àṣẹ lẹ́nu mi èmi ọ̀dà lábàá o ẹ bẹ̀rẹ̀ sí kàn mí láti mọ jíṣẹ́ ayọ̀ mi fún mi láti mọ mú ìròyìn ayọ̀ mi wá tọ̀ mí wá nítorí pé kíni Ọlọ́run ti ṣàbẹ̀wò sọ́dọ̀ mi Ọlọ́run ti farahàn mi nípasẹ̀ àwọn ọ̀rọ̀ rẹ̀ gẹ́gẹ́ bí ó ṣe ṣàbẹ̀wò sọ́dọ̀ Mósè tó sì farahàn tí ayé Mósè sì gba àrà rere bóyá ayé tèmi náà ti gba àrà rere nípa àbẹ̀wò àti farahàn Ọlọ́run nínú ayé mi gbogbo ẹ̀yà ń gẹ̀rù níṣẹ́ oníròyìn ayọ̀ mi ẹ bẹ̀ sí kàn mí lára báyìí bóyá ẹ̀tọ́ mi gbogbo ọ̀yà kọ́ bẹ̀ tẹ̀ mí lọ́wọ́ ayé mi kọ́ bẹ̀ sí fọ̀n togotogo ògo ayé mi kó buyọ pátápátá ìṣíra mi kó bẹ̀rẹ̀ pátápátá láì kò síbi kankan àyè kó bẹ̀ sí gbà mí fún rere ní gbogbo ìtorí pé ìrànlọ́wọ́ Ọlọ́run láti bí mi wà ní ìpín tèmi àti ẹni láti ṣe wà ní ìpín tèmi orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù Kristi ní orúkọ Jésù Kristi ní orúkọ Jésù Kristi ẹ gbọ́ gbogbo ẹ̀yà áńgẹ́lì oníṣàyò oníròyìn ayọ̀ mi ṣe látọ̀dọ̀ Ọlọ́run alààyè ẹlẹ́dàá ọ̀run àti ayé wa ẹni tí ń ṣe Ọlọ́run àrà ire ẹni tó fi ayé mi dára rere ẹni tó fa hàn mi tó sì bá mi sọ̀rọ̀ gẹ́gẹ́ bí o sì bá Mósè sọ̀rọ̀ tó sì fa àwọn Mósè lọ́jọ́ kìíní àná ni ó mo pa àṣẹ ní orúkọ Jésù ẹ̀bẹ̀ kàmi láti mọ jíjà mi fún mi ṣe àdébẹ̀ kàmi láti mọ múra ìtọ́jú wa ayé mi ó yá kúkú fún ògo Ọlọ́run pápátá ayé mi kó bẹ̀rẹ̀ sí fọ̀ togotogo pápátá àní ayé mi kó bẹ̀rẹ̀ sí fọ̀ tirotire pápátá òun rẹ̀ ayé gbogbo àkọ́bẹ̀ sí jásọ̀rọ̀ fún láti mọ̀ ṣe láti bí gbogbo àní ìṣeré gbogbo àkọ́bẹ̀ sí tó owó tó mi wá òun rẹ̀ gbogbo kọ́bẹ̀ sí jẹ́ tẹ̀ pápátá àní láti bí gbogbo àbẹ̀ sí kúrò ẹ̀tọ́ mi wá ní orúkọ Jésù Kristi mo pa àṣẹ lé mi ọ̀dọ́ lábàá gbogbo ẹ̀yà ń gẹ̀rọ oníṣẹ́ oníròyìn ayọ̀ mi ẹ̀bẹ̀ sí kàmi láti orúkọ Jésù Kristi àní ẹ̀rí ayọ̀ gomi pátá àníkọ́bẹ̀ yàtà àkókò yìí lọ ẹ̀rí ayọ̀ gomi èyí tí ọmọ mi gbogbo àgbẹ̀ pátá àkọ́bẹ̀ yàtà àkókò yìí lọ nítorí pé kìíní àní ìrànlọ́wọ́ Ọlọ́run láti bí mi mọ́ wa òun ni ìpè mi àní àtìlẹ́ ọ̀la láti sọ̀ni wa òun ni ti tèmi sẹ́ ó àní àti fìdí rẹ̀ múlẹ̀ nípa ti tèmi wípé kìíní àní èmi àmọ́ ìbílẹ̀ tí ọ̀run wa àní Ọlọ́run tí wọ́n mọ bùsí fún mi sẹ́ bẹ́ẹ̀ ni àní èmi ó sì mọ rire Jésù àti gbogbo ọjọ́ ayé mi ọ̀yá gbogbo ẹ̀yà ń gẹ̀rọ ní sí ayọ̀ mi mo pàṣẹ mi ọ̀dà lábàá ọ̀yá ẹ̀bẹ̀ kẹ́mi láti mọ jíjà mi fún mi sẹ́ ayé ẹ̀bẹ̀ kẹ́mi láti mọ jíjà mi fún mi sẹ́ ọ̀yá ewu rere àgbèwọ́ akọ́bẹ̀ jẹ́ tèmi sẹ́ ìtòrí pé Ọlọ́run àrà ire àní ó ti ṣàbẹ̀wò sọ́dọ̀ mi àní ó ti fi ara hàn mi kéde bó ti fa àwọn mọ̀ọ́sẹ̀ nípasẹ̀ ẹ̀kọ́ ọ̀rọ̀ rẹ̀ ètò ìfi kọ́ mi ayé mi kún fún ire àgbáyé ayé mi kún fún àrà rere ọ̀yá ẹ̀bẹ̀ kẹ́mi láti mọ jíjà mi fún mi sẹ́ ògo ayé mi kó bu ọkọ̀ bàtà ìrẹ́ rẹ̀ bóyá kọ́ wá sí mi sọ́kọ́ bàtà àní orí kọ́ bẹ̀ sí dìrọ̀ fún láti mọ̀ ṣe báyìí àṣẹ kọ́ bẹ̀ sí ti gbogbo ọ̀nà lóko tó ẹ̀ mú ní akọ̀dá ni ẹ̀rí àyògó mi tó ga tó tóbi tó ní pẹ́ tó ní ojú wọn ni ọ̀yà kọ́ bẹ̀rẹ̀ láti àkókò ìtọ́ ìfẹ́ pátá ní orúkọ Jésù Kristi mo pa àṣẹ fún mi lábàá o agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi borúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta Ọlọ́run àrà ire ó ti bẹ̀ ayé mi wò
ó sì bẹ̀rẹ̀ sí fi ayé mi dára rere. Ọ̀yá ẹ̀yin wo lẹ wá pẹ̀rẹ́ ní kì gbọ́ kì gbà tẹ́ni ẹ̀ ṣètò àti jáwọ́ nínú iṣẹ́ ibi lórí ọ̀rọ̀ ayé mi àbí ohunkóhun kan tí ṣe tèmi. Àánú àti ìrọ̀fẹ́ ó ṣí dànù kó lórí ayé yín, ẹ lọ sọ òdàlẹ́ lọ́rùn dànù àti ẹ̀yin àtagbára ìtòkà ti kọ́ wípé ẹni yòówù kó wù kó jẹ́ tó bá yọ mí lẹ́nu yóò rù dájú ara rẹ̀ yóò sì gírẹ̀ dànù kúrò. Orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù Kristi, ní orúkọ Jésù Kristi, ní orúkọ Jésù Kristi. Èèwọ̀ ayé ẹ gbọ́ gbogbo ẹ̀yin tẹ́ pé ẹni kì í gbọ́ kì í gbà tẹ́ ní ẹ kò ní jáwọ́ àìnínú iṣẹ́ ibi ṣíṣe láti bọ̀ jẹ́ àìní ogun àbíyọ àbí ìtakò àbí àtakò fún ayé mi àbí ohunkóhun kan tí ń ṣe tèmi àìní fún iṣẹ́ mi àìní fún gbogbo tí ń ṣe ìrẹ́rẹ́ àti àṣeyọrí pátápátá mo parí àṣẹ mi ọ̀dà láwa ó yá ẹ lọ ṣòfò dànù ní orúkọ Jésù Kristi. Àánú àti ìrọ̀fẹ́ ó kákó lọ ní orúkọ yẹn lọ ṣòfò dànù nítorí pé kí ni àní Ọlọ́run àrà ire ẹlẹ́dàá ọ̀run àti ayé ó ti fi ayé mi dára rere ó ti ṣàbẹ̀wò sọ́dọ̀ mi ó sì farahàn mi nípasẹ̀ ẹ̀kọ́ àti ọ̀rọ̀ rẹ̀. Bẹ́ẹ̀ ni ayé mi ti kún fún agbára àti tóbi rẹ̀ sẹ́ ayé mi ti gbàrà rẹ̀ tó kọjá ògbà àti màtí náà èmi ò sí lẹ́yìn tẹ́lẹ̀ mọ́ yọlẹ́ tẹ́lẹ̀ mọ́ yàrá mọ́ ìtọ́ àti ti fìdí rẹ̀ múlẹ̀ wípé kí ni àní ẹnikẹ́ni yóò kó wù kọjẹ àyítọ́ bá yọ ayé mi lẹ́nu àní yóò rù dájọ́ rẹ̀ àní yóò sì gẹ́rẹ́ rẹ̀ dànù. Ó yá ẹgbọ́ o lẹ́tà kọ́kọ́ yọ nípa ìmọ̀ àti ètè yóò yá ẹ lọ rún dànù àti ẹ̀yìn àti ilé àtúnra àti gbogbo agbára pátá èyí tẹ́ ẹ sọ pé ẹ kò ní dẹ́kun àti jáwọ́ nínú iṣẹ́ mi àyìn láti mọ lépa bí mi àní láti mọ yọ ayé mi àbí okòó ṣe tèmi lẹ́nu ó yá àní ẹ lọ rún dànù àyìn láti mọ yọ iṣẹ́ mi àbí òun náà àbí ọ̀nà mi lẹ́nu àbí gbogbo iṣẹ́ mi ó yá àní ẹ lọ rún dànù orí ọ̀fẹ́ tàbí kákòrò àìsẹ́ mọ́ pàṣẹ mi ò dábàá àní ẹ lọ rún dànù ẹ lọ sọ̀rọ̀ àti gbogbo agbára àní àní tọ́lọ̀ fi jẹ́ lọ́rùn àní ẹ lọ sọ̀rọ̀ ẹ lọ́rùn dànù àní àyè kò ṣe fún yín mọ́ ikú ó yá àní ó mú yín kó lórí àlàyé àní ikú ó ká yín kó lórí àlàyé lórúkọ Jésù kò ṣe ẹ lọ sọ̀rọ̀ àní àti àtẹ́gbọ́ àyíká gbogbo agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín 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 ní orúkọ Jésù Kristi. Orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta. Bàbá mo dá gbogbo padà sọ́dọ̀ rẹ fún àṣepa ìrere tí wọ́n tún ṣe ní ayé mi ní òwúrọ̀ yìí, fún gbogbo ara rere tí wọ́n tún ti fàyè mi dá ní àkọ́tún ní òwúrọ̀ yìí, ìtọ́kọjẹ́ òye àti ẹ̀dára gbogbo èyí tí ó sì máa ṣe nígbà gbogbo ní ayé mi ní ọ̀tún ní rere àdúrà rẹ dà ní orúkọ Jésù Kristi, ní orúkọ Jésù Kristi, ní orúkọ Jésù Kristi. Mo dá gbogbo ògo padà sọ́dọ̀ mọ̀mọ́ sọ wípé ṣe Ọlọ́run àtòbíjọ gba ọpẹ́ àti ìyìn. Mo dá gbogbo èèyàn látọpẹ́ padà sọ́dọ̀ mọ̀mọ́ sọ wípé ṣe gba ọpẹ́ àti ìyìn fún gbogbo àṣepẹ́ oore tí wọ́n tún ti ṣe ní ayé mi ní àkọ́tún ní òwúrọ̀ yìí, fún àní títóbi agbára rẹ èyí tí wọ́n tún sọ̀kalẹ̀ àní láti ṣàbẹ̀wò sọ́dọ̀ mi àní láti farahàn mi nípasẹ̀ ẹ̀kọ́ ọ̀rọ̀ rẹ iyebíye tí wọ́n tún fi kọ́ mi ni ó Olúwa àní láti fẹ́ yé mi dára rẹ èyí tí wọ́n sọ mi jẹ́ àpáta tí àwọn ọmọ yóò kọ́ sí tó di pàtàkì gúnlẹ̀ ìjẹ́ pé ayé mi ò tún rákò kò tó mọ orí àti kò tó mọ ibi àti ìdààmú àti kòrò mọ́ bí kò sí pé ire ayọ̀láfẹ́ àti agbára àti gbéga yóò mọ̀ jẹ́ tèmi gbà gbogbo bẹ́ẹ̀ ni ara rere ayọ̀ àní ayé mi ọmọ gbà ní àmì ọmọ rí ayé gbà gbogbo níbi kíbi tí wọ́n bá dé ayọ̀ bẹ́ẹ̀ sì gbà fún rẹ Olúwa ògo ní forúkọ rẹ ìyìn ní forúkọ rẹ ògo ní forúkọ rẹ ètò pé àní ṣẹ́ mi àní ó bẹ̀ ti kún fún ara rere tó ga tó tóbi jùlọ àní gbogbo tí ń ṣe tẹ̀ pápátá ilé àtọ̀nà mọ́ ó bẹ̀ ti kún fún ara rere tó ga tó tóbi jùlọ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ rẹ àní lórúkọ Jésù Kristi àní àwọn ọmọdé àbí yóò fi jẹ́ pé abẹ́rẹ́ àyàmú dàbí gíga ayáṣẹ́ ẹja rere èrè oṣù pọ́lá àní lèmi ògo ní forúkọ rẹ ní pé àní ìwọlé ní jáde bàbí ògo ìdáwọ́ ní gbogbo ìbùkún àyàgbẹ́ ẹ̀rọ jẹ́ tèmi gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ògo ní forúkọ rẹ Ọlọ́run wọn sọ wípé o ṣe o ètò pé ibi òtún bá àwọn ọmọ ìdààmú àti kúrò àti oṣù àtiṣẹ́ mọ́ tí ìyá ilé mi ọmọ yìí mọ̀ gbórúkọ rẹ èyí tí mo ṣe ké lórúkọ Jésù láti bọ̀ sọ agbára àti àṣà tí náà mẹ́rin kàgbé oṣù kalẹ̀ lọ láti bọ̀ sọ àṣà àtàgbà tí náà mẹ́rin kàgbé oṣù kalẹ̀ lọ àì láti mọ kọ́ láti mọ tó láti mọ fi tó bá gbára kan ní àìbèlè kankan bó ṣe ń fi hàn lọ kí ògo yóò sì mọ jẹ́ bójú ẹ̀ṣọ́ ọwọ́ ọ̀tún agbá túbọ̀ ní jáde àì láti mọ súré tó láyé kankan bó ṣe súré lọ Olúwa àní ilé ara rẹ ayọ̀ kó tó mọ bú ẹrú àìní kankan bó ṣe wọn àti àwọn tàbí àtàntí wọn tí wọn ògo ní forúkọ rẹ ní forúkọ rẹ bàbá ìmọ̀ gba ọkà sí yẹn. Agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín 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 ní orúkọ Jésù Kristi. Ní gbogbo ọ̀nà ògo ní f'Olúwa lókè ọ̀run, ní gbogbo ọ̀nà ògo ní f'Olúwa lókè ọ̀run, ní gbogbo ọ̀nà ògo yín f'Olúwa lókè ọ̀run. Ẹni tó ṣàbẹ̀wò sínú ayé ẹnì kọ̀ọ̀kan wa tó sì farahàn ẹnì kọ̀ọ̀kan wa nípasẹ̀ ọ̀rọ̀ rẹ̀ gẹ́gẹ́ bó ṣe farahàn Mósè ní ọjọ́ kìíní àná tó sì bẹ̀rẹ̀ sí fàyè wa dára rere lájà àkókò ìlọ gẹ́gẹ́ bó ṣe fàyè wa dára rere yìí adìẹ ni tó jẹ́ pé kí ni òkúta táwọn ọmọlé kọ̀ sílẹ̀ tó di pàtàkì gúnlé nítorí túmọ̀ sí pé kò síbi tí adé látàkókò yìí lọ adìẹ ní pàtàkì ẹni yìí ẹni ẹ̀yẹ ibi tí wọ́n ti kọ́ ìrora tẹ́lẹ̀ adìẹ tí wọ́n bẹ̀rẹ̀ sí bọ́lá fún wa adìẹ tí wọ́n bẹ̀rẹ̀ sí tẹríba fún wa ní orúkọ ti Jésù Kristi ayé ó sì máa gbàgbà fún rere ní gbogbo ọjọ́ wa ní rere ní gbogbo ọ̀nà àṣírí ó sì mú jẹ́jẹ́ nìkankan wa ní orúkọ ti Jésù Kristi Olúwa wa. Àmín 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 ní orúkọ Jésù Kristi. Ẹ má ṣe gbàgbé ìjọba ọ̀run ó ti dé tán ó kù sí tẹ̀lé ìpadàbọ̀ Jésù Kristi kò jìnnà mọ́ o ìdí ni tó fi jẹ́ pé gbogbo tí ń ṣẹlẹ̀ nínú ayé yìí à ń fi ṣẹlẹ̀
lọ́tún lósì láti ibi gbogbo wa a rí i pé gbogbo tí Jésù sọ pé yóò ṣẹlẹ̀ nígbà tí ìpadàbọ̀ rẹ̀ bá dé àtìgbà tí òpin ayé gbogbo ẹ̀ náà ní ṣẹlẹ̀ tẹ́ bá wò káàkiri ogun àgbáyé kò sí àtọ̀nù ogun tí ń ṣẹlẹ̀ nílùú kan kò sí ìlú kan tó sàn jọ kan lọ tí wọ́n lè sọ pé èèyàn fẹ́ sá lọ́wọ́ báyìí so èyí ń sọ fún ayé pé kí ni ìpín ayé ti dé ìjọba òrùkú rẹ̀ ìpadàbọ̀ Jésù Kristi náà kò ní pẹ́ mọ́ so fún jẹ́ yìí ẹ jẹ́ ká múra láti lè bá Jésù jọba agbára àti lè bá jọba Ọlọ́run gbé wọ̀ wá ní orúkọ Jésù Kristi ìjọba ọ̀run kò ní bọ́ sọ́mọ́ àwọ̀ gbogbo ohun tó lè mú aṣọ ìjọba ọ̀run agbára láti lè borí wọn láti lè tẹ̀ wọ́n pa láti lè tẹ̀ wọ́n rí Ọlọ́run àwọn ọmọ ogun ó gbé wọ̀ wá ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi. Ìwọ lọ́lọ́run òtítọ́ ìwọ lọ́lọ́run òdodo ìwọ lọ́lọ́run àdánimọ̀ gbàgbé ìyìn dúró de ọ lẹ́nu mi bàbá àgbà o ìwọ lọ́lọ́run òtítọ́ o ìwọ lọ́lọ́run òdodo ìwọ lọ́lọ́run àdánimọ̀ gbàgbé ìyìn dúró de ọ lẹ́nu mi ayérayé ìwọ lọ́lọ́run òtítọ́ o ìwọ lọ́lọ́run òdodo ìwọ lọ́lọ́run àdánimọ̀ gbàgbé ìyìn dúró de ọ lẹ́nu mi ní orúkọ Jésù Kristi Ọlọ́run bàbá ọmọ ẹ̀mí mímọ́ gbogbo wa lápapọ̀ àti àwa tí a wà níbí àti gbogbo àti wọn gbogbo wa tí wọ́n wò wá níbi gbogbo apánupọ̀ amọ̀rírò rẹ̀ aṣọ wípé ṣe gba ọpẹ́ àti ìyẹn wa títí láwọn ọmọ èèyàn láwọn gbọ́ orúkọ rẹ̀ ga ògo 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 ìyìn ọpẹ́ ní forúkọ rẹ̀ ní orúkọ ti Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi oore ọ̀fẹ́ ti bàbá oore ọ̀fẹ́ ti ọmọ oore ọ̀fẹ́ ti ẹ̀mí mọ́ ó ṣúre fún wa ó bùkún wa ó sọ wá dayọ̀ ó ṣe gbogbo ọ̀nà wa ní rere nínú ìrìnàjò ọjọ́ tó nínú ìrìnàjò ọ̀sẹ̀ àti ní gbogbo ọjọ́ ayé wa yòókù ó àní ẹ̀rí ayọ̀ àti ara rere ògo tó ga yọ́bẹ̀ sì jẹ́ títí wa báyìí níbikíbi tá a bá dé ayọ́bẹ̀ sì rí ògo ọlá àti àti tóbi Ọlọ́run aláyé ìmọ́lẹ̀ wa yóò mọ tàn yóò sì mọ mọ́lẹ̀ yóò sì mọ káàdì ayé parapọ̀ nípa agbára àtàṣọ ẹnikẹ́ni oṣù ní sí láti pa bẹ́ẹ̀ ni a sì mọ rógòrò ní gbogbo náà ìjọba ọ̀run lórúkọ Jésù kò ní bọ́ sọ̀rọ̀ mọ́ wa lọ́wọ́ agbára tí mọ́lẹ̀ sójú ọ̀run Ọlọ́run ó gbé wọ̀ wá ní orúkọ ti Jésù Kristi gbogbo ògo sì jẹ́ tọ́lọ́run aláyé bẹ́ẹ̀ ni orí kò sì yí padà ní orúkọ ti Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi hallelujah méje hallelujah 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 ògo 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 fún wa lókè. àmín àmín àmín.